Save Your Soul TV. Ku and Fusakun. Royal Gold Imare. Royal Gold Group of Schools. Orúkọ tó ṣe gbẹ́kẹ̀lé nínú ká kọ́mọ ní àkọ́yé àti àkọ́yè. At Royal Gold Group of Schools, our core value is to instill consciousness of God in our students through pristine Islamic education and taking them through all-round Western education. No religion discrimination. Royal Gold Group of Schools is located in a serene environment with world-class teaching aids. Káwọn ọmọ tó ṣetán nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools ni wọ́n ti há odidi Al-Qur'ani sórí. Wọ́n bí Al-Qur'an ṣe ń yọ̀ lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa. Bismillahirrahmanirrahim. Law anzalna hadha al-Qur'ana ala jabalin la'ra'aytahu khashi'an mutasaddian min khashyatillah. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi wa rattilil qur'ana tartila. Ẹni tó mọ̀nà tá a tẹ̀lé Sheikh Muhammad Taofik Akeugba Gold lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Royal Gold Group of Schools Ẹ̀bẹ̀dì Ìdíòrì Junction Ṣáṣá area lọ́nà tó lọ sí ọjọ́ ọ̀mọ́níyà ńbàdàn nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools gbọ̀rọ̀ gẹ̀dígẹ̀sí telephone 0705-727-6635 Royal Gold Group of Schools ní kẹ́ ẹ̀ mọ́mọ́ wá. You were watching Save Your Soul TV. Ku and Fusakun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó tún máa bá wọn sàábé Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Tó adẹ̀kú ọ̀sán kọ́lọ́wọ́n bá jọ máṣá ìṣíjú àná gbogbo wa ìdáwọ́lé wa Ọlọ́run jọ máṣá ìjọ yọrí sí dáadáa. Ọlọ́run ọba jọ má jà pòfo má jà rúfo má jà kọ́rọ̀ ẹnì kankan wá gúnlẹ̀ sébùté òfo Allahumma àmín. Ohun tá à ń fẹ́ òun náà ní ìdẹ̀kùn. Ọlọ́run ọba jọ ṣe ìdẹ̀kùn fún wa ní gbogbo ibikíbi tá a bá léwu ká wà. Ọlọ́run ọba jọ má bà wá nú jẹ́. Ohun tá à ń fẹ́ náà ní ká tẹ̀lé àṣẹ wọ Ọlọ́run má ṣàìwá ṣe rọrùn fún wa láti lè tẹ̀lé àṣẹ wọ Ọlọ́run. Ohun tá a máa ṣe tá a máa fi dẹ́ ní ẹ̀kọ́ tá a fi ní tẹ̀lé àṣẹ wọ Ọlọ́run jọ má jọ ṣẹlẹ̀ sí wa. Ọlá àti tóbi wọ Ọlọ́run àlùbáríkà ọlá àánú wọ Ọlọ́run. Tó láì ní gbà wá ní àsìkò ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan ń lọ níta tí àwọn èèyàn ń pariwo a lè dárúkọ èèyàn a lè dárúkọ èèyàn nínú ẹ̀sìn ní tí wọ́n bá ṣe tí ò dáa a lè dárúkọ ẹ̀ àwọn kan náà lè dárúkọ oníkálukú wa mẹ́rin títí wọ́n wá lọ́tún lọ́sì pé a lè dárúkọ o Ọlọ́run ni ẹ má dárúkọ ẹni tó bá ṣe tó bá ń ba ẹ̀sìn òun Ọlọ́run jẹ́ o kò sádìsì tó sọ bẹ́ẹ̀ pé ká má dárúkọ kọ̀nfàmù ni mo dẹ̀ yìí ń dúró pé anybody tó bá lẹ́rìí tó jiná lọ́wọ́ pé ànábì ní tí wọ́n bá ń ṣe bọ pé ẹ filẹ̀ ẹ̀yìn nù ẹ má dárúkọ ẹ̀ kò bá máa bẹ̀sìn Ọlọ́run jẹ́ ẹ filẹ̀ ẹ má dárúkọ ẹ̀ mò ń wẹ́rìí tó jiná gbàtà rẹ̀ tí ìwà rẹ̀rì tó jiná yẹn èyí tá a yìí ń lò lọ àwa ń lò lọ nítorí pé Ọlọ́run ni ẹ má dárúkọ ẹ tó bá ń ba ẹ̀sìn òun Ọlọ́run jẹ́ o ànábì ò sọ bẹ́ẹ̀ kò dẹ̀ sádìsì ànábì tó ní ẹ má dárúkọ obìnrin jẹ mo yìí dúró lé lórí àwa kò ń sọ̀rọ̀ pé ó ń takù àwọn àfa àwọn ọ̀rọ̀ takù àfa kọ̀
tẹ́ àfáà bá táwọn àfáà wa bá sá sẹ́yìn pé àwọn ò fẹ́ dárúkọ bóyá ìmọ̀ọ́nì wọn ò gbé ẹ̀yin èèyàn ṣẹ́gbọ́n tí mò ń sọ yé bóyá ìmọ̀ọ́nì wọn ò ṣe kí ni o kò gbé wọn ò fẹ́ jẹ́ kó borúkọ àwọn jẹ́ ó possible kéèyàn wò pé mi ò fẹ́ wà láti fẹ́ kó borúkọ mi jẹ́ ó possible láti má dárúkọ ó possible táwọn èèyàn bá wá balẹ̀ ọlọ́run jẹ́ tẹ́ ẹ̀ bá wá dárúkọ ẹ̀ tó tẹ́ ẹ̀ fi wọn ayé pé eléyìí ń ba ẹ̀sìn ọlọ́run jẹ́ ni ẹ̀yin èèyàn ẹ sá fún tẹ́ bá wá ra jẹ mọ́sà ọ̀rọ̀ onítọ̀hún létí tí tẹ́ kọjá lórí ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ dárúkọ ẹ̀ pa alágbájá ẹ̀yin èèyàn ẹ beware of this guy o òbílẹ̀jẹ́ ni o a máa continue a máa ṣe lọ ni a tún fi orí burúkú tó ń ṣe yẹn a tún fi lọ́mọ lọ́wọ́ pé ẹ̀yin ọmọ mi ẹ máa ṣe lọ ọ̀nà rẹ̀ a tún fi láwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ta ló fà ṣèbáwò àti ẹ pé yẹ ká sọ fún ká sọ fáyé ká fi àṣìṣe ẹ̀yẹn wọn tó bá yẹ pé tó ń ṣe inú kọ́nà Islam ò ní àtúntà ohun tó bá bẹ̀rẹ̀ ti ń ṣe inú kọ́nà tẹ́nibọ́dì ò rí bó ń ṣe ti ẹnu kọ́nà nìyẹn ohun tó bá ti ń ṣe inú kọ́nà ó ń ṣe inú kọ́nà ni o ṣùgbọ́n ohun tó bá ti wá gbé sí gbangba yẹn gangan láti máa kólé ẹ lọ́wọ́ ohun tó bá ti gbé sí gbangba gangan náà ló máa ti dé lóhun torí pé ohun tó ń polówó lápèjúwe ni o kéèyàn sọ pé oníjàlábí lànà bí wọ́n mọ̀ ẹ̀gbọ́n tó wí oníjàlábí lànà bí mo fẹ́ káwọn ẹ̀rí jáde ni o pé irú àwọn èèyàn yìí ọ̀rọ̀ tó sọ yìí ẹ̀yin àáfàá tó jẹ́ pé ẹ dúró lórí òdodo mo fẹ́ kẹ́yìn náà wò ó ṣe lọ́dọ̀ títí yín ṣé oníjàlábí lànà bí tẹ̀bá fẹ́ sọ̀rọ̀ òun dárúkọ ànábì Muhammad àbí kò dárúkọ ànábì ó dárúkọ ànábì ó pe ànábì Muhammad lẹ́lẹ́bọ àbẹ́yìn ọmọ tó pè oníjàlábì ni ṣẹ́bẹ́yìn náà mọ̀ pé oníjàlábì àwọn babaláwo àfáà bíi báyìí ni ìtumọ̀ oníjàlábì rè àwọn olórí burúkú báyìí lóníjàlábì gbogbo ẹ̀yin àfáà yìí lẹ mọ̀ túmọ̀ oníjàlábì náà ṣùgbọ́n gbà tó jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kán bu yín ẹ wá ń ságun ẹ ń sá ẹ wá ń mọ̀ọ́mọ̀ ẹ ń sá sẹ́yìn ìmí ìsọpá ànábì ni a máa wọ ẹṣẹ nínú wọn ẹ̀yẹ ni a máa pariwo pa ànábì ni a máa wọ ọṣẹ kẹ gbogbo tẹ́ ń tì mọ́nàbí yẹn ń ti ẹ bọ́ mọ́nàbí lọ́rùn ni ẹ gbogbo tọ́nàbí mọ́mọ́ sọ ẹ̀yin ẹlẹ́bọ yìí ẹ má tì mọ́nàbí mọ́mọ́ lọ́rùn gbogbo tẹ́ ń sọ yìí ń pa ànábì mọ́mọ́ kò ń ṣe kọ́tà mọ́mọ́ sọ o kò ń ṣe tó gbélẹ̀ BJ mo ń ṣe program lọ́wọ́ mo dẹ̀ wá lé yẹ ọ̀rẹ́ hi gbogbo tànábì mọ́mọ́ sọ tí ẹ pẹ́ wá ń tì mọ́ ànábì mọ́mọ́ lọ́rùn kí lẹ́yìn àfáà yìí ń ṣe àdẹ̀ ń pariwo pé gbogbo táwọn pípọ̀ yìí ń sọ èèyàn tó ní ká lọ́wọ́ ojú màálù 16 ṣe kàdákẹ́ ó ní Sọ̀látù Ibrahimiyya kò fẹsẹ̀ rinlẹ̀ ó sọ ni ó ní kò fẹsẹ̀ rinlẹ̀ àti gbé fídíò ẹ̀ wá several times ó ní Sọ̀látù Ibrahimiyya tẹ́ ń kà yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ṣé ká ti pariwo ẹ̀ síta pé ọ̀rọ̀ táwọn bí sọ ṣé ká má sọ ok torí mo láwọn èèyàn tó ń pè mí lọ́tún lọ́sì àwọn àgbà àfáà lọ́tún lọ́sì pé kinní kan a lè dárúkọ but ó máa ní nǹkan máa ṣe kí ni wọ́n máa ṣe ká máa fi dárúkọ wọn tí wọ́n bá ń bẹ̀sìn Ọlọ́run jẹ́ ṣé ká filẹ̀ kó máa bàá jẹ́ lọ ó ṣàmà ní nǹkan máa ṣe torúkọ wọn fi tọ́ sí ká dárúkọ ànábì tó dárúkọ àwọn èèyàn ànábì mọ́mọ́ dárúkọ àwọn ẹni tó jọ lọ sójú ogun lásán ànábì mọ́mọ́ dárúkọ wọn àwọn tó sá sẹ́yìn àwọn bíi mẹ́ta kan ní ìrántí orúkọ wọn àfáà apẹ́ ẹ̀mí mútọ̀ ewu wọ́n máa ṣàlàyé ẹ̀sìn ok àwọn mẹ́ta kan tẹ̀lé àwọn ọmọ ọ̀ṣọ́gun àwọn asásẹ́yìn ànábì bínú sí wọn débi pé ànábì ní ẹ̀gbọ́dọ̀ ṣe sálámọ̀ sí wọn débi pé ànábì tún pa àwọn ìyàwó wọn láṣẹ pé àwọn ẹ̀yin ìyàwó àwọn bíbù yìí o ẹ̀yìn ọkọ yín ló dì fún tó ń ṣe ànábì dẹ̀ dárúkọ wọn ànábì tún dárúkọ àwọn èèyàn tí ẹ pé tí wọ́n lọ ju bí kíní bóyá bí ìdọ̀tí inú ràkúnmí tó dá lánàá tó gbé lánàá bí mọ́mọ́ lórí tó fẹ́ ṣe ànábì léṣe ànábì tún dárúkọ wọn lórí kútúbà ò tánàbì dárúkọ wọn ń bẹ̀ sànábì ò dárúkọ wọn ó dà bí dárúkọ orúkọ èèyàn méje ó dárúkọ wọn ẹ máa ní ká má dárúkọ bẹ́ẹ̀ tíra kò sí tíra àgbà àfà ẹyọ kan nínú àgbà àfà tó jẹ́ pé àfà tó gbòdòdó dání ẹyọ kan tó wá sí pé ẹ má dárúkọ alábòsí ẹ tó ń bẹ̀sìn Ọlọ́run jẹ kó sí
pé ẹ fi wọ́n lẹ̀ kọ́ máa lọ tó bá jẹ́ pé tó ṣe ń kọ́nà tá a pé tó ṣe ń kọ́nà ẹ máa filẹ̀ pé tó ṣe kọ́nà náà lẹ́ máa ti lọ bá ẹ lọ bá sọ lẹ́yìn ní ẹ ní pariwo ẹ síta ṣùgbọ́n tó bá ti gbé sí gbangba yẹn gangan lẹ́ máa ti kọ́ọ̀dù fún ẹ gbọ́dọ̀ filẹ̀ èèyàn tó ní òun dúró lórí ojú òun pọ̀fọ̀ ṣé kọ́nà la máa ti bá sọ pé àfà ń tẹ́ ṣe yóò dá o gbangba yẹn pé òun tọkùnrin yìí polówó tí Sọ̀nù Ṣéwù ń polówó tó dóun dúró sórí ojú òun pọ̀fọ̀ yẹn o ohun tó ń sọ yẹn ń ṣara ẹ̀sìn wa o Sọ̀nù Ṣéwù ò kì í ṣàfà o ó ti pín kínní o ohun tó ń sọ yẹn kò kì í ṣara ẹ̀sìn wa Sọ̀nù Ṣéwù tó ń pọ̀fọ̀ yẹn kò ń ṣara ẹ̀sìn wa ẹlẹ́bọ ló ń pọ̀fọ̀ Sọ̀nù Ṣéwù ń ṣe mùsùlùmí o kó lọ fọ kínní yẹn mọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ Musa Buhari tó lóun lọ ṣọ́ọ̀ṣì torí pé Jésù kú fẹ́ṣẹ̀ wọn ṣé ká filẹ̀ tó sọ inú church tí kẹsẹ̀ tiẹ̀ tún wà tó tún ta sí di ẹ̀ tí gbogbo èèyàn rà kọ́nà àrà máa ti lọ bá sọ mọ̀nà fìkì lẹ́yìn tó bá ní ká báyọ̀ sọ̀rọ̀ kọ́nà àlè bómi tó ń sọ ọkọ̀ kò sáàdìsì ànábì tó sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá gbọ́n tí àṣekù Ọpẹ́yẹmí Mùtọ́írù tó fẹ́ bá wa sọ kọ́lọ́ọ̀bá má ṣe ṣe rọrùn ìdáwọ́lé gbogbo ọlọ́njọ́ má ṣe àjọyọrí sí dáadáa bismillah sheikh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أتريك فانه محمد صلى الله عليه وسلم àbí Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run bá kí ó ṣe àlékún oore wa ògbó tí ń jó orí ayé àti alùkìyàmù kí Ọlọ́run bá kí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àbára dúpẹ́ fún Ọlọ́run bá tí ó ṣàánú wa tí ó ṣẹ́wà kù sí inú Islam tí ó ní ká tó máa bẹ báyìí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ojú tó ń gbọ́ wa gbogbo títí ó ń gbọ́ wa gbogbo ojú tó ń wò wá àbí Ọlọ́run bá dá kí Ọlọ́run bá kí ó ṣàlékún oore wa oore tayé àti ti ákírọ̀ kí Ọlọ́run bá kó ṣe fún wa kí Ọlọ́run bá kí ó wá jẹ́ kí ẹ̀mí wa ó gùn nínú Islam kí Ọlọ́run bá kí ó sì dákun kó jọ kí ó má jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ kúrò lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam jàmáà mùsùlùmí abára dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣàánú wa tí ó kẹ́ wa oore ńlá tí Ọlọ́run bá ṣe fún wa yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ láíláí oore náà ni oore Islam Ọlọ́run ọba tí ó ṣe fún wa ní àṣálẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ní tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí nínú Islam òun náà ni àkọlé tí ẹ̀ ń wò ní ọ̀dọ̀ yín ẹ̀ tí ó ń ṣàlàyé fún wa pé dídárúkọ bòkí dídárúkọ ọ̀daràn nínú Islam jáde ẹ̀ lè dárúkọ rẹ̀ àbí àlè dárúkọ rẹ̀ so eléyìí ni nǹkan tí a fẹ́ ṣàlàyé fún wa insha Allah abẹ́ Ọlọ́run ọba alá kí Ọlọ́run ọba kí ó dákun kó jọ kí ó ṣe ní ọ̀run fún wa tọ́lọ́wọ́n ọba òsọ tánàbí òsọ sallallahu alaihi wasallam ọlọ́mọ jẹ́ kí a lè sọ jàmáà mùsùlùmí eléyìí èyí tá a gbọ́dọ̀ mọ̀ ni tó sì gbọ́dọ̀ yé ẹnì kọ̀ọ̀kan wa pé ẹ̀sìn Islam a gbọ́dọ̀ láníyàn tó dáa pẹ̀lú sẹ́ẹ̀rì so tá a bá ti láníyàn tó dáa pẹ̀lú sẹ́ẹ̀rì gbogbo nǹkan pátápátá yóò clear sí wa ṣùgbọ́n bá rí pé iṣẹ́ ẹbú làwọn táwọn èèyàn gbé dání orí ẹ̀ náà làwọn àwọn èèyàn takú sórí iṣẹ́ ẹbú eléyìí kò ní jẹ́ kí wọ́n lè ní ìkíláàsì kò sì ní jẹ́ kí àtúbọ̀tán irú ẹni bẹ́ẹ̀ kí ó dáa ṣùgbọ́n à ń tó jẹ́ àkọ́kọ́ ni ká tún àníyàn wa ṣe pé gbogbo tí mo bá ń ṣe tí mò ń ṣe láti ṣe tọ́lọ́run ọba ni tí mò ń ṣe láti fi kún iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ ni tí mò ń ṣe kí ọ̀rọ̀ Ọlọ́run ọba kí ó lè bá jẹ́ tí ó ga lórí ilẹ̀ ni àbí mò ń ṣe fún nǹkan míì so eléyìí gbogbo àwọn nǹkan báyìí náà ni ó yẹ kí a ṣèwádìí rẹ̀ jàmáà mùsùlùmí ọ̀rọ̀ tí ò ní gùn tó nǹkan rárá ni àkọ́kọ́ Ọlọ́run ọba àlekíọ́lá ó ń sọ fún wa náà Al-Qur'an tá a bá lọ wọnú sọ́tù Nahl àyà 37 Ọlọ́run ní in tahris ala hudahu ìwà Ànábì sallallahu alaihi wasallam àwọn tó ti wà nù sínú yẹn bí ìwà Ànábì sallallahu alaihi wasallam tó bá ti ẹ̀ ń sojú kòkòrò pé kí wọ́n mọ̀nà fa inna Allaha dájúdájú Ọlọ́run ọba la yahdi man yudillu
ọlọ́run ò ní fi mọ̀nà àwọn tó bá ń ṣì àwọn èèyàn lọ́nà. Gbogbo ẹnikẹ́ni ló fi jẹ́ pé gbogbo àwọn tẹ́ ń rí tẹ́ni àfáà ni wọ́n tẹ́ni kìíní ni wọ́n tí wọ́n máa sọ aburú tí wọ́n máa sọ aburú gbogbo tí ò dáa tẹ́sìn ò sọ ní tó takò ẹ̀sìn ní tọ́lọ́wọ́n bá ń bínú sí ìyẹn làwọn wà máa ṣe lẹ́tọ̀ọ́. Tẹ́ bá ń sọ fún wọn tẹ́ ń pè wọ́n tẹ́ ń ṣàlàyé fún wọn pé kò rí báyìí wọn ò ní tẹ́ ń lò wọ́n á tún múra sí i. ní tó tún burú tẹ́ bá sọ pé wọ́n ṣe nǹkan kan báyìí kò dáa ní tó tún burú jù yẹn lọ òní wọ́n á tún ṣe tó tún burú jù lọ òní wọ́n tún ṣe kíni ìní wọ́n tún ṣe. So ní tí ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ ni pé torí pé wọ́n ṣe kíni wọ́n ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà ọlọ́run ọba. Ọlọ́run ti ní la yahdi man yudillu òun ò ní fi mọ̀nà o ẹni tó bá ń ju àwọn èèyàn nù. Ọlọ́run lòun ò ní fẹ́ tó bá ń sọ àwọn èèyàn nù tó ṣe kíni tó ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà ọlọ́run òun ò ní fi wé ẹni bẹ́ẹ̀ mọ̀nà láíláí. lẹ́sìn ní gbogbo àwọn àfáà ẹlẹ́bọ yẹ pé bẹ́ẹ̀ sọ fún wọn jù bẹ́ẹ̀ lọ wọ́n takú náà ni. wọ́n tún wá máa wá àwọn ẹ̀rí irọ́ ẹ̀rí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ láti fi bá ti àbúrò wọn ṣe. Eléyìí kò gbọdọ̀ wá lójúmọ́ tí wọ́n bá tún gbìyànjú láti máa tún ṣe tó burú ju tí à ń kìlọ̀ rẹ̀ fún wọn lọ ju wípé ká lọ mọ̀ wípé kíni wọ́n ṣe kíni ọlọ́run ọba Allah sọ wọ́n nù nítorí kíni nítorí pé wọ́n ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà tọ́lọ́run ọba. Ọlọ́run wa ni wa ma lahum min nasirin àwọn wọ̀nyí wọn ò ní rí alárànṣe kankan òun ọlọ́run ọba ò ní ràn wọ́n sí kò sì ní sí alárànṣe kankan tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láyé bí àtijọ́ gbẹ̀ndé alkiyama inú ìyà ọlọ́run ọba ni wọ́n ibẹ̀ ni wọ́n tẹ̀rì sí kọ́lọ́run ọba kí ó sọ wá níbi eléyìí. So gẹ́gẹ́ bí àkọlé tí a sọ eléyìí a fi ń rinlẹ̀ láti lè bá a mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá ń ṣìyàn lọ́nà tí wọ́n ti takú sórí ìsìnà yẹn náà sì ń ṣe pé mo ṣe ta ní òbí mi ẹ jẹ́ kó yé wọn kí wọ́n lọ máa mọ̀ pé aburú tí wọ́n ń ṣe yẹ wọ́n gba ọlọ́run ọba àlìkíọ́lá wọ́n gbà ń bẹ̀ ọlọ́run ọba ó dúró dè wọ́n inna rabbaka labil mirsad ọlọ́run dúró dè wọ́n wọn ò lè bọ́ wọn ọlọ́run ọba lọ́wọ́. So torí ẹ̀ jàmá mùsùlùmí so a gbọ́dọ̀ ṣọ́ra fún sísọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà tọ́lọ́run torí pé tẹ́nìkan bá ti gbẹ́sẹ̀ lé tó ti múra sí láti máa ju àwọn èèyàn nù ẹgbẹ́ tọ́lọ́run ọba ò sọ tánàbí ò sọ ló múra sí ló ń ṣe ìyẹn tí wọ́n ní ká tí wọ́n tọ́lọ́run bá lé wa kúrò ń díẹ̀ tọ́lọ́run ànábì pé kó wá lé wa kúrò ń díẹ̀ nídìí ẹbọ ìdíẹ̀ làwọn àfáà yẹn ti ṣe ní iná jókòó tì táwọn àpèpè lọ síbẹ̀ nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ eléyìí kò sí nǹkan kan tọ́lọ́run bó fi ṣe tí ó fi ṣe pàṣán fún wọn ju wípé ọlọ́run bó sọ wọ́n nù ọlọ́run bó wà ní fi wọ́n mọ̀nà so torí ẹ̀ lẹ́sìn máa rí tó jẹ́ pé aburú wọn yóò máa pọ̀ sí so kọ́lọ́run bá àlà kó dàkún kó ṣàánú wa kó sọ wa níbi eléyìí gbogbo àwọn tí wọ́n sì ti tẹ̀rí sínú ọ̀fìn yìí àbẹ̀lọ́run bá kọ́lọ́run bá kó yọ wọ́n o torí pé àánú ọlọ́run bá tó gbòòrò ni béèyàn bá sì rẹ́dì so ọlọ́run náà sọ pé la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àwọn oníyá àní yí àwọn èèyàn kan padà ètò ń bẹ pẹ̀lú wọn bọ̀ nísàn wọn àní yí padà àfi káwọn fúnra wọn bá tó ṣe kíni tá bá tó pinnu àti yí padà so tí wọn bá ti pinnu so ẹ kàn rí pé rádaràda tí wọn gbà kú òun náà ni wọn wà ní orí ẹ̀yẹ bí kán máa bọ́ àwọn sàbí ànábì bí kán máa bọ́ ànábì wọn kán máa bọ́ gbogbo àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọn á kàn máa ṣe rádaràda bẹ́ẹ̀ lọ tẹ́mi wọn fi jábọ́ ni torí pé kí ni ọlọ́run ọba aláà ti sọ wọn ó ti ṣì wọ́n lọ́nà ọlọ́run ní fi wọ́n mọ̀nà la yahdi man yudillu kí ló dé tọ́lọ́run ọba tí òfin ní fi wọ́n mọ̀nà kí ló fà á kí ni wọ́n ṣe ní tí wọ́n ṣe ni pé nítorí pé wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà ọlọ́run ọba wà ní jẹ́ káwọn náà ó lè dá ojú ọ̀nà mọ̀ so ìyẹn jẹ́ ìyà ńlá tọ́lọ́run ọba tí ó fi kàn wọ́n láyé bí wọ́n tó wá ẹsẹ̀ lọ bọ́ sínú ìyà ọlọ́run ọba ní akírọ̀ wá máa lágún mìíràn sí wọn sì ní rí aláràǹsì kan tí ó ràn wọ́n lọ́wọ́ so jàmá mùsùlùmí gbogbo owó tó bá ń ṣe dáwà náà tó ń pèpè wo ohun tó fẹ́ pèpè sí o sódodo ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣe ń tánàbí sallallahu alaihi wasallam ṣe ń tó pè wá sí ṣé bọ̀ ìwọ nìbọn ibẹ̀ ni wọ́n náà ń pèpè sí àbí bí nǹkan míì àbí bí ọ̀dọ̀ ara tiẹ̀ so ibi tí a wá ń lọ òun náà ni gẹ́gẹ́ bí afáwa Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ọlọ́run bá kó bá kẹ́ bàbá bàbá ń ṣàlàyé fún wa wípé al-ma'thur nínú àwọn ọ̀rọ̀ tó wá so àwọn orípa ọ̀rọ̀ kan tó wá anil Hasan al-Basri láti ọ̀dọ̀ àfáwa Hasan al-Basri tí a mọ̀ pé tàbíìn ni àfáwa Hasan al-Basri so nínú àwọn àgbà tàbíìn ni wọ́n annahu qala àfáwa Hasan al-Basri àwọn ni wọ́n sọ pé at-targhabuna an dhikri al-fajir
ṣé ẹ fẹ́ gúnrí kúrò níbi kẹ́ ẹ máa dárúkọ àwọn bòkì ṣé ẹ ní máa dárúkọ àwọn bòkì ẹ fẹ́ máa dárúkọ wọn ẹ máa yọ wọn lẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń ṣe ń lẹ̀ Yorùbá ẹ̀yìn ẹ̀sà ẹ̀gbọ́ Ọlọ́run ló lẹ̀sìn yẹn o sọ́jà máa ṣe tiwa àwọn náà ń ṣe yẹ wọ́n á fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ń gbòòrò lórí aburú. Hasanul Basri rahimahullah rahmatan wasi'a ó ní atarigobuna andikiri lè fàájì ǹjẹ́ ẹ fẹ́ gúnrí kúrò níbi kẹ́ máa ṣé ẹ fẹ́ sẹ́rí kúrò níbi kẹ́ máa dárúkọ àwọn òbílẹ̀jẹ́ ni àwọn bòkì udhkuruhu bima fihi ẹ dárúkọ wọn pẹ̀lú nǹkan tí wọ́n bá ṣe ẹ mẹ́ńṣẹ̀ orúkọ wọn pẹ̀lú nǹkan tí wọ́n bá ṣe kíni yìí tí wọ́n bá ṣe. àdàrúhù nurse àwọn èèyàn ó sì wọn àwọn èèyàn ó lè ṣọ́ra fún wọn ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti dáko wọn tẹ́ ẹ fi wọn lẹ̀ àwọn èèyàn lè wọ́n bí pé èèyàn rẹ̀ náà ni wọ́n ni wọ́n bí pé ṣe tí ò dáadáa mà tí ò mọ nǹkan kan so ohun tí wọ́n bá sọ náà ni ó bí pé àwọn èèyàn rẹ̀ ni wọ́n ṣùgbọ́n tẹ́ ẹ bá dáko wọn tẹ́ ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé àwọn eléyìí tí wọ́n ń ṣe kò sí inú ẹ̀sìn so nǹkan àkọ́kọ́ nìyẹn á dárúkọ wọn o àwọn ẹni tó ń ṣaburú àwọn wo láwàá á dárúkọ nínú àwọn aláburú gẹ́gẹ́ bí àfàwà Hasanul Basri rahimahullah rahmatan wasi'a gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé then àwọn wo láwàá á dárúkọ nínú àwọn tó ń ṣaburú àwọn wo ni so àwọn tá a dárúkọ wo ni anyakuna rajulun kó jẹ́ pé ẹ̀ tá a fẹ́ dárúkọ yìí mudhihiru lil fujur kó jẹ́ pé ẹ̀ tó ń ṣe kíni tó ń fi aburú hàn síta ni ẹ̀ tó máa ń ṣe aburú ẹ̀ ní gbangba tí ò wọ́rí kò wọ́rí á ní kíni kí wá ló wà ń bẹ̀ a lọ sọ̀rọ̀ a sì ń kírun kí ló burú ń bẹ̀ so ẹ̀ tó bá ti ṣe pé mudhihiru lil fujur ni ẹ̀ tó ṣe pé kíni àwọn nǹkan tí ò dáa gbogbo ẹ̀ ló máa ń ṣàfihàn rẹ̀ irú àwọn ẹni báyìí wọ́n náà ò lè bò láṣìírí òun gangan ti tú rẹ̀ láṣìírí irú àwọn yẹn ni àfàwà Hasanul Basri òun ni wọ́n ń sọ tí wọ́n ń sọ fún wa pé ẹ̀ á ṣe kí ni o udhkuru lil fajir dárúkọ àwọn òbílẹ̀jẹ́ ni dárúkọ àwọn pòkì ẹ máa dákọ wọn fáyé so yahdaruhu nas àwọn èèyàn ò lè ṣọ́ra fún wọn kìí ṣe gbogbo èèyàn ló máa burú kìí ṣe gbogbo èèyàn ló máa tọ̀ àmọ́ ó ti bìlú pé ẹ̀yin tá a fà yìí kì í sọ báyìí dáadáa ni lẹ́yìn ọba tí wọ́n á dárúkọ ẹ̀ pé àǹfà lágbájá tó sọ yìí ó ní ọ̀rọ̀ ẹ̀ ni ó sì ní kọjá àlà ò ní parọ́ mọ́ tí ò sọ ò ní sọ tó sọ tí ò dá ẹ tó ti gbé àbí tọ́ níbi public yẹn náà ló ti ní àǹfà ìtẹ̀sọ yìí kìí sáré pàápàá jùlọ àwọn tó ṣe wípé tí ẹ lè pè wọ́n ṣàkíyèsí kí wọ́n gbọ́ láíláí lè pè wọ́n ṣàkíyèsí kí wọ́n gbọ́ láíláí so irú àwọn yẹn kẹsẹ kí ni ẹ gbọ́dọ̀ dárúkọ wọn fáyé dídárúkọ wọn fáyé òun ni yóò mú orí ilẹ̀ rọ̀ òun ni yóò ṣe kí ni òun ni yóò dáàbò bo ẹ̀sìn wa so ìyẹn ni àfáà Hasanul Basri òun ni wọ́n fi sọ̀rọ̀ yẹn fún wa pé kí ni o udhkuru lil fajir ẹ dárúkọ wọn àtẹrìgọbùnà àǹdíkiri lil fajir ṣé ẹ fẹ́ sẹ́rí kúrò níbi pé kẹ́ máa dárúkọ àwọn kíni àwọn òbílẹ̀jẹ́ àwọn pòkí èèyàn ẹ fẹ́ sẹ́rí kúrò bí kẹ́ máa dárúkọ wọn ni udhkuru lil fajir ẹ máa dárúkọ àwọn ẹ dárúkọ àwọn pòkí ẹ jẹ́ ká yóò mọ̀ torí pé kíni yahdaruhu nas bẹ́ẹ̀ bá ti lè dárúkọ ẹ pé pòkí ni táwọn yẹn náà sì rí pé òótọ́ ni so àwọn èèyàn ó ṣe kíni wọ́n sá fún tòkí yẹn bá ti bọ́ rẹ̀ ẹ tó bá ti bọ́ọ̀lù ẹ̀ débi pé kó máa fa burú hàn káàkiri so irú ẹni yẹ kìí ṣe téèyàn bò láṣìírí ohun gangan fún rẹ̀ òbó rẹ̀ láṣìírí ẹ ta gbọ́dọ̀ ṣe kíni ta gbọ́dọ̀ gbé àbúrò ẹ̀ yẹ ta gbọ́dọ̀ gbé síta ni táwa dárúkọ ẹ̀ fáwọn ẹ̀ pé lágbájá ìpín tó ń ṣe yìí kò bá tọ́lọ́wọ́n bá kò bá tànàbí sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀rí báyìí àmọ́ kí ló sọ in tó sọ rèé àbí tó sọ ayé pé tó sọ ni tó náà ò lè jiyàn bóun kò sọ tí ó sì lè jiyàn bóun ò ṣe tí ó sì lè jiyàn bóun òun tó ṣe òun dìklíà rẹ̀ ní pọ́bílíkì ni tí ò ṣe é ṣe so irú yẹ so kódà kó jẹ́ ilé ẹjọ́ àgbáyé náà gbé
léèyàn lọ nítorí ìyẹn wọn ò lè jàre nítorí kíni lórí n tó sọ lórí n tó ṣe tó gbé sáyé so ó ti challenges ó ti wá tó bá jẹ́ tó dáa ni so a gbọ́dọ̀ kéèyàn wá dákẹ́ kẹ́ wá ní kìnìkan ọlọ́run ló lẹ́sìn rẹ̀ kìnìkan ṣé bá Ànábì sallallahu bó ṣe ṣe nìyẹn so gbogbo àwọn ilé á sì kíni á dárúkọ wọn gẹ́gẹ́ bí àwọn alábòsí mẹ́tìlú lòdùn gẹ́gẹ́ bí ẹni tó ṣàbòsí wàlìfàwáyìṣ ẹni tó balẹ̀ ọlọ́run ọba jẹ́ tó ń ṣèbàjẹ́ tó ń ṣe sìnà káàkiri wàlìbídà gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe bídíà tó jẹ́ pé bídíà ní gbogbo ìgbà tẹ̀mí sọ pé bídíà ni wàlìbídà tó ti yẹn sìn ẹni tó ṣe bídíà kan ó ṣeé ṣe kó jẹ́ pé mistake ni ẹni tó ṣe pé bídíà gbogbo ìgbésí ayé rẹ̀ bídíà oríṣiríṣi ló kún gbogbo ọwọ́ rẹ̀ irú àwọn yẹn ó ṣe kí ni ẹ dárúkọ wọn fáyé o ẹ dárúkọ wọn fáyé so fàyídà adhara al-munkara wajaba al-inkaru alayhi bihasabi al-qudra so bí èèyàn bá ti wá ń fi tí ò lẹ́tọ̀ọ́ ká máa ṣe tí ò dáa tí wọn ò fẹ́ ká ṣe bẹ́ẹ̀ nìkan bá ti ń ṣe é hàn síta tó mọ̀ máa ṣe torí pé bá àfa ẹ̀sìn sẹ́rí ẹ jẹ́ kí ó yé yín bí àfa ẹ̀sìn ẹ̀ tá a bá pè láàfà nínú ẹ̀sìn Islam yìí tó bá ṣe nǹkan kan dẹ̀líìlù ni fáwọn èèyàn ló gbọ́dọ̀ ṣọ́ra so tí àfa kan bá fi ṣe nǹkan kan dẹ̀líìlù ni fáwọn èèyàn àwọn èèyàn mélòó ló mọ̀ pé ibo lọ́lọ́run ti sọ ibo lànàbì ti sọ bọ̀tí pé wọ́n ṣe ìyẹn lẹ́rí tiwọn now ẹni tó wá jẹ́ àwọn tí wọ́n wá jẹ́ kíni tí wọ́n wá jẹ́ àfa ẹ̀sìn àwọn ní wọ́n wá sọ fún wọn gbọ́dọ̀ dákẹ́ àwọn ní wọ́n wá sọ fáwọn ẹgbẹ́ yín tí lágbájá sọ ìtàn àfa lágbájá sọ yìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ láì níjà láì ní kankan ìtàn àfa lágbájá sọ yìí àfa lágbájá ó sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí àmọ́ ohun tó sọ yẹ ọ̀rọ̀ tí ò bá ṣẹ̀ríà Islam tí ò bá mu ni ọ̀rọ̀ tí ò bá tọ́lọ́run bá mu tí ò bá tà Ànábì sallallahu so bóun náà bí ẹni yẹn náà bá jẹ́ ni èrè yóò ṣe kíni yóò padà mọ tí yóò bá jẹ́ ni èrè yóò tún múra sí ni yóò tún múra sí ni gẹ́gẹ́ bí àyà tí mo fi bẹ̀rẹ̀ ìgbé ẹ̀ tọ́lọ́run bá àlà tọ́lọ́run bá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé kí lòun wọ́n sojú kòkòrò ń pa pé kí wọ́n mọ̀nà òun ọlọ́run bò lè fi wọ́n mọ̀nà torí pé wọ́n ń ṣe kíni ọlọ́run bá ní òun inna Allaha la yahdi man yudillu òun ò ní fọ̀nà mọ́ gbogbo ẹni tó bá ń ṣì àwọn èèyàn lọ́nà torí báwọn eléyìí ṣì àwọn èèyàn lọ́nà ni so òun ò lè fọ̀nà mọ́ wọn so jàmá mùsùlùmí so nígbà táwa bá ti wá wà ń pò yẹn tá a wá rí tẹ́nìkan ṣe bàjẹ́ sẹ́yìn ò gbádùn sí Ànábì sallallahu alaihi wasallam pé man ra'a munkaran ẹni tó bá rí tí ò dáa tẹ́nìkan ṣe falyughayyirhu biyadihi kó fọwọ́ ẹ̀ yí padà bá wà ń pò agbára sallallahu alaihi wasallam lágbájá ló ní kí wọ́n máa jajá ló ní kí wọ́n máa mutí ọyá ẹ̀ lọ gbé ibo ló ti rí ó fẹ́ dá wàhálà lẹ́nu ẹ̀sìn Islam ni wọ́n ní fa inlam yesteti fabili sáàdìhì tí ò bá wá lágbára àti lọ́wọ́ kò sí kó agbára fabili sáàdìhì ẹnu pé lágbájá ajagun wà tó ní kí wọ́n máa jajá èyí wọ nínú Islam èèyàn gbọ́dọ̀ jajá tàmọ̀dò tó ní òun làáfó onífàtíwá kí wọ́n máa jajá ìmáàmù ajajá tó ń sọ pé òun ní àáfà kí wọ́n máa jajá òun ló gbé fàtíwá ẹ̀ kalẹ̀ mo ò gbọ́dọ̀ tẹ̀lé wọn eléyìí kò bá ṣẹ̀ríà àti Islam lọ so torí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbánisọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí wọn ò ṣàtúnṣe tí wọn ò sì rẹ́dì láti gbọ́ so ó wá kú kẹsí kínní kẹ̀ dárúkọ wọn fáyé pé wọn gbọ́dọ̀ lórí tí wọ́n sọ yẹ so kìí ṣe nǹkan míì ní tí wọ́n ṣe yẹ orí ẹ̀ náà ni so eléyìí ni ṣẹ̀ríà àti Islam o so á dárúkọ wọn so pé wọ́n ní ẹnìkan sọ pé wọn ò lè dárúkọ méjì ni àwọn kan bẹ tá a lè dárúkọ nínú Islam yẹ pé àwọn náà aláburú ni wọn ò ṣùgbọ́n àní dárúkọ wọn á yà lọ bá wọn ni so nígbà tí n bá débẹ̀ yẹ ṣùgbọ́n àwọn eléyìí tí mò ń kà yìí àwọn ní á sì kí ni á dárúkọ wọn o kódà á tún yàn wọn lódì kódà á tún ní sálámà sí wọn á tún ní sálámà sí wọn àbí ṣé bá àkàdésì Ànábì sallallahu alaihi wasallam eléyìí tó ṣẹlẹ̀ àkàdésì Ànábì sallallahu alaihi wasallam tí ó dàrú rárá nípa àwọn sàábé mẹ́ta tí wọ́n gbẹ̀yìn lójú ogun Tabuk tí wọ́n lọ so
Muraratu bunu Rabi' àti Hilal bunu Umayya àti Ka'b bunu Malik. Nígbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta kí lànà bí ṣe fún wọn sallallahu alaihi wasallam kí lànà bí ṣe fún wọn. Fa amara an-nabiy sallallahu alaihi wasallam bi hajrihim fahajjarahumul muslimun. Fahajjarahumul muslimun. Anabi sallallahu alaihi wasallam ó pàṣẹ ni pé Ka'b àwọn wọ̀nyí o àwọn ìyá wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ má ṣe kí ni ẹ̀yàn wọn lódì. Ẹ̀yàn wọn lódì. Kódà Anabi bá débi pé àwọn ìyàwó wọn kí wọ́n ṣe kí ni kí wọ́n kú òlé fún wọn. Anabi bá débẹ̀ fún wọn. So Anabi dá akọ pé Ka'b bunu Malik yìí o kí ló ṣe Ka'b bunu Malik yìí tí ẹ gbọ́dọ̀ sálámà sí tí ẹ gbọ́dọ̀ àwọn mùsùlùmí ò sálámà sí tilẹ̀ fún wọn. So kí ló fà sọ Anabi ò dárúkọ wọn. Anabi ò dárúkọ wọn kí ni wọ́n ṣe ṣebí torí pé wọ́n ṣẹ̀ ni wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀. So Ka'b bunu Malik òun sì wá bá Anabi sallallahu alaihi wasallam wípé kò sí rísì kankan. Àwọn kan ní rísì táwọn lọ àwọn al-mu'adhdhirun àwọn lọ wọn tí wọ́n mú rísì wá pẹ̀tọ́. So ìgbà tó ń dé wọn ni òun ò ní rísì kankan òun ò kàn lọ náà òdodo ló sì sọ. So fa amara an-nabiy sallallahu alaihi wasallam bi hajrihim fa hajjarahum al-muslimuna hatta inna ar-rajula minhum la yusallim wala yaruddu alayhi ahadun salam hatta kana Ka'b radiyallahu anhu yati fa yusallimu ala an-nabi sallallahu alaihi wasallam yaqul fala adri aharraka shafatay bi raddi salam am la. Allahu akbar. sallallahu alaihi wasallam. Pé mo sálámà sí kódà mo sálámà sí Ànábì sọlá mo mùsùlùmí kankan mo sálámà sí ọ gbọ́dọ̀ sálámà sí àwọn mùsùlùmí ò ní dá lóhùn. Ṣebí torí pé ó ṣẹ̀ ni ṣebí torí pé ó ṣẹ̀ ni ó sálámà sí Ànábì ó ní òun ò lè sọ bóyá Ànábì bóyá ẹnu ẹ múfù abẹ́nu ẹ ò múfù pé Ànábì ò dáhùn lóhùn sálámà bí sálámà sí lágbára tí a mọ̀ pé sálámà lágbára pé tí a bá tiẹ̀ sálámà sí ẹ kò dáhùn ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ yẹ kama ti wàá sọ pé nísìn àwọn tí wọ́n ṣẹ̀ tí wọn ò lọ sójú ogun l'Ànábì ṣe léyìí fún o tí wọn ò lọ sójú ogun Tabuk kéde pé wọn ò lọ sójú ogun mi ò sọ ogun Tabuk wọn ò lọ l'Ànábì ṣe léyìí fún o. So láyé tí ò sí àtàwọn sàbí kò sẹlẹ́bọ nù wọn ni o nísìn tá àfa ti ń ṣẹbọ àfa yẹn wà láwọn ọmọ bá sọ̀rọ̀ táwọn bá rẹ́rìn ẹ wá ní kìnìkan wọn gbọ́dọ̀ dárúkọ rẹ ẹ má dárúkọ ẹ wọn gbọ́dọ̀ dárúkọ rẹ àwọn onírọ́ ó wà ń ba ti àwùjọ jẹ́ rẹpẹtẹ àwọn èèyàn wò lé yan rí rẹpẹtẹ ìwọ náà tún bá sọ̀rọ̀ rẹpẹtẹ. So gbogbo eléyìí ẹ dákun kò sínú Islam o bó ti kúrò lè fa àjẹrọ ẹ dárúkọ àwọn èèyàn bú àwọn èèyàn bú tí wọ́n ń fi ẹ̀ṣẹ̀ hàn síta àwọn èèyàn bú tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ tí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ ẹ pariwo wọn fáyé. So kò sẹ́sẹ̀ ń bẹ̀ ní Islam láti dárúkọ wọn o ó lásọ yìí ìbáná fi pàṣẹ pé Ka'b bunu Malik ẹ gbọ́dọ̀ sálámà sí o gbọ́dọ̀ dá lóhùn sálámà wọn. Ànábì kú dárúkọ ẹ. ẹ má ṣe kéde ẹ má sálámà sí bó sì sálámà sí yẹn ẹ gbọ́dọ̀ dá lóhùn. àbánábì ò dárúkọ ni. sálámà sí Ànábì náà ò dá lóhùn. Ànábì mẹ́sàn-án ọkọ rẹ̀ fún wọn mẹ́sàn-án ọkọ wọn fáwọn sàábé ni sallallahu alaihi wasallam bí ọba mẹ́sàn-án ọkọ wọn fáwọn sàábé ṣé yóò sálámà wọn ò ní dá lóhùn. Ànábì sọ ọkọ wọn fáwọn sàábé ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ bá wọn sí. Ànábì tó máa sọ fún àwọn ìyàwó wọn tó yá àwọn ọkọ yín báyìí ẹ gbọ́dọ̀ sí kíni ẹgbàlẹ́ òbí yín lọ ẹ pa wọ́n tì. sallallahu alaihi wasallam. So tó bá rí bẹ́ẹ̀ sọ pé wọn ò gbọ́dọ̀ dárúkọ kí wọ́n má dárúkọ ẹnìkan kò sí nínú Islam rárá o mistake ni ìyẹn o. So àwọn tá à ní dárúkọ ká má dárúkọ èèyàn náà àwọn tá à ní dárúkọ wà àwọn tá à dárúkọ wà ọ̀rọ̀ ní gangan nìyẹn
àwọn tá à ní dárúkọ wọ́n wà, àwọn tí a dárúkọ wọ́n wà. So ẹni tó bá ti ń fi aburú tó fi ń hàn, so gẹ́gẹ́ bí ẹni tó ń ṣàbòsí tó sì ń fi hàn síta gbangba pé ó lẹ́tọ̀ọ́, àbí ẹni tó ń ṣe ṣìnà ó ṣe ṣìnà ó sì ń fi hàn síta gbangba pé kò tiẹ̀ sí wàhálà kankan, ó tún ń ṣe ní gbangba ni. So àfáàsì ni, mùsùlùmí sì ni. Sàbí ẹni tó ń ṣe àwọn bídáhùn wàlẹ̀ bídáhùn wàlẹ̀ bídáhùn mọ̀kọ́láfàtò lè súnà, àwọn bídíà tó yàtọ̀ sí súnà, so tó jẹ́ pé ìlú kọ́wọ́ rẹ̀ irú ẹni yẹn náà ṣe kíni. a dárúkọ ẹ̀. tá a ti kìlọ̀ fún tí ò gbọ́ á ṣe kíni. a dárúkọ ẹ̀. so a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ mention rẹ̀ pé lágbájá bí mo tó ń ṣe bídíà ni kò sí inú ẹ̀sìn Islam, ẹ̀ jìnnà sí, so a sì mention orúkọ rẹ̀. so wàyùdámù aládàálìkà bákan náà a sì ṣe kíni, a kàn lábùkù lórí ẹ̀, a kàn lábùkù. a túta. a bùn tó ń ṣe yẹ. pariwo ẹ̀ síta àfẹ́lẹ́ bọ̀. eléyìí ṣe báwọn sàbí kì í ṣe báwọn ẹni ìsíwájú wa bí wọ́n ṣe ṣe rè. ìṣekúṣe ni tí wọ́n ń ṣe, rádaràda ni tí wọ́n ń bá káyì, òṣì ni tí wọ́n ń ṣe káyì. bẹ́ẹ̀ ni ó tọ́ ni. omi kómi tó ń pé káyì rádaràda ni. so bíi ti kíná gbogbo ẹ̀ tó péré ló ń kúra ní ìfẹ́bẹ́rí tó ṣe tó ń dárúkọ bàbá ń bàbá tí ò sẹ́ni o. àbóhùn òun tó ní kọ́ má dárúkọ ó dárúkọ láríwájú Adépọ̀jù. ó lójú bàbá yẹn ti fọ́ ọmọ ẹ̀. àwọn ò tí ì mọ̀rúkú tó máa bá ẹ̀. òun ò lè dárúkọ o àwọn ò ń dárúkọ o bọ̀ tó dárúkọ láríwájú Adépọ̀jù. ṣé wọn kàlùkù rà ní pé láǹ tù sí ìbànú musibatun illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. ṣé wọ́n rí ni aburú kan wà lọ́ni wà náà sọ pé táwọn àwọn kèfèrí náà fún ìṣe yẹ̀yẹ́ ńjọ́ náà ni. Sallallahu alaihi wasallam. wọ́n fà náà bí ṣe yẹ̀yẹ́ ni wà náà sọ wọn pé láǹsù sí ibà náà mú sí ibà aburú kan àjálù kan kò lè jálù wá fànà bí àtàwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ńjọ́ náà ni. ilá máa kátàbà láwù lànà àfi tọ́lọ́mbá ni yóò ṣẹlẹ̀ sí wa wà ó lànà ọlọ́run ni ọ̀gá wa. Allah. ó ní torí pé wọ́n sọ pé àwọn àfà tí wọn ò níṣẹ́ ṣé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ tí ò dáa ni nígbà tí wọn náà sọ nísìnyí ó láàfà tí ò níṣẹ́. àfẹ́lẹ́ bọ̀. tó jíjó tó ń gbẹ bu fáwọn èèyàn tó lóun omi ìranu kan lòun bu fáwọn èèyàn káàkiri tó yẹ pé ìyẹn ló jókòó lé tó fi ń ta àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ ni sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ̀. àbí. tí bàbá yẹn bá sọ pé tẹ́ bá rí o tó sọ pé tẹ́ níṣẹ́ wo ló ń ṣe tó ní iṣẹ́ àfáà ìyẹn ni pé jálàbí lòun ń ṣe ẹ pariwo lélẹ̀ ó ń jálàbí olè ló ń jálàbí. àwọn tó ń pè ló ní jálàbí rè. pé wá ti ní jálàbí lòun ń ṣe o ìtumọ̀ ẹni pé olè lòun ń jà. bẹ́ẹ̀ ni àwọn rèé oníjálàbí rèé. lòun ń ṣe o ìtumọ̀ ẹni pé 419 lòun ń ṣe. bẹ́ẹ̀ ni àwọn oníjálàbí rèé oníjálàbí rèé. jálàbí nínú ẹ̀sìn Islam torí ẹnìkan tó wá burú títí tó lánàá bí ṣe jálàbí sẹ́rí pé ọpọlọ ẹ ti dàrú. ẹni tó sọ bẹ́ẹ̀ rèé Rashidi tó sọ bẹ́ẹ̀ rèé. ṣé àwọn ìyẹn wá ní ẹni kí wọ́n máa bò láṣìírí olómi gọ́tà olómi òsì sáwọn ìyẹn ní kí wọ́n máa bò láṣìírí káàkiri kí wọ́n máa tọrọ wọn fáyé kí wọ́n máa dàpọ̀ wọn fáyé. àní ṣe bí káàbù bùnú Malik àti mùrọ́rọ́ ti bùnú Rọ̀bíà àti ìkan yòókù tá a dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe báwọn lànà bíi dákọ wọn fáwọn sàbẹ̀ pé àwọn kíní ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn ẹ gbọ́dọ̀ sálámà sí wọn. ebi wọ́n ṣe tí ò yẹ kí wọ́n ṣe. báwọn bí lọ́wọ́ dé àwọn mùsùlùmí pé ẹ má ṣe kíní ẹ má sálámà sí wọn. bá ń ṣe sálámà sí yẹn má dá wọn lóhùn. Sallallahu alaihi wasallam. wọ́n ti tayọ àlà tó bá jẹ́ pé láyé ìgbà yẹn la wá rí mùsùlùmí kan tó náà lọ gúnṣẹ́ fáwọn èèyàn kiri tó náà lọ tó ń síngbẹ́rí òsì fáwọn èèyàn kiri tó náà ń ṣe kíni tó ní ẹ sá máa wá ẹ wá máa gba ẹyin tí ayé yín ọ̀dà bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ òun. onírànù. àbí ìwọ́tọ́ ni ẹ ti di bó bá ti dọ́dọ̀ òun ọ̀nà ó sì là àwọn ọmọ táwọn ó ṣe sí tọ́nà rí ó sì fi là. àti gbogbo àwọn nǹkan rádaràda eléyìí tí wọ́n ń ṣe káàkiri
ìjọ tiẹ̀ wà láyé ànábì sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. kò sí ló fi jẹ́ pé sẹ́ńtúrì tó dáa jù ni tòtò bá yẹ pé rẹ̀ wà ní so intanẹ́ẹ̀tì fi sọ àwọn eléyìí wọn ò ṣẹbọ àwọn káàbù fún Malik wọn ò ṣẹbọ wọ́n sá fẹ́ bọ wọ́n sá fún wàhálà pé wọ́n kàn mú òkan lọ sójú ogun Tàbúkì nìkan ni wọ́n díìlì pẹ̀lú wọn tó yìí làwọn mùsùlùmí díìlì pẹ̀lú wọn tó yìí tilẹ̀ fún wọn ilẹ̀ fún wọn débi bọ́lá wọn bá náà sọ ní Al-Qur'ani ọ̀dẹ̀ ṣẹbọ o abẹ́ẹ̀ka Al-Qur'ani nínú sọ́ọ̀tù Tawba ọlọ́ni wà thalathati alladhina kullifu hatta idha daqat alayhimul ardu bima rahubat wa daqat alayhim anfusuhum wa dhannu alla malja'a minallahi illa ilayhi thumma taba alayhim liyatubu inna Allaha huwa at-tawwabur rahim. wọ́n ní àwọn mẹ́ta tí mo ti dárúkọ wọn lẹ́ẹ̀kan yẹn àwọn mẹ́ta wo náà ni àwọn ni Muraratu bunu Rabi' wa Hilal bunu Umayya àti Ka'b bunu Malik. wọ́n lọ́ni wà láàtọ̀ lájà tí àwọn mẹ́ta alladhina kullifu àwọn tí wọ́n gbẹ̀yìn tí wọ́n lọ sí ojú ogun Tàbúkì tó yẹ kí wọ́n lọ káwọn náà lọ sọpọ́ọ̀tì kí wọ́n wà ńbẹ̀ kí wọ́n jọ gbógun táwọn mùsùlùmí wọ́n ságun so ìdádọ́ kọjá àlè nígbà tílẹ̀ jí mọ́ wọn so wàdọ́ kọjá àlè máa ń fúsù tẹ́mi wọn gan tó fún mọ́ wọn tílẹ̀ fún mọ́ wọn gbogbo mùsùlùmí kọ̀yìn sí wọn Allah tèmi lè ní àwọn kọ̀yìn sí wọn mọ́ àwọn ẹlẹ́sẹ̀ làwọn múrọ̀ rẹ̀ làwọn. àwa gbọ́dọ̀ àjọ ń ṣe pọ̀ ní. kí wọ́n wá máa gbòòrò sí. àtàwọn máàmù. ẹ̀rù bá nàbì ṣe díìlì pẹ̀lú àwọn tí wọ́n ṣẹ̀. ó ṣe ẹ̀pẹ̀lẹ́ṣẹ̀ kékeré. síbẹ̀ làwọn mùsùlùmí ṣe ń díìlì pẹ̀lú wọn lẹ́nu. àwọn àfa àwa ọ̀lẹ́ ni wọ́n ní ọ̀lẹ́. ẹjẹ́ díìlì pẹ̀lú àwọn ẹlẹ́sẹ̀ yìí ẹjẹ́ akọ̀yìn sí wọn ẹjẹ́ atakété sí wọn ẹjẹ́ káfúnlẹ̀ mọ́ wọn ká má bá wọn ṣe torí nǹkan tí wọ́n ti ẹ̀ ní alákatakítí ní tiẹ̀ ti pọ̀jù. ó ti pọ̀jù. àwọn tí wọ́n sẹ̀rẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ gbọ́dọ̀ ṣe kíni ànábì dá wọn fún wọn sàbí ẹ má dọ́dọ̀ wọn mọ́ ẹ má sálámà sí wọn bá ń dá sálámà sí ẹ má dá wọn lóhùn ilẹ̀ fún mọ́ wọn sallallahu alaihi wasallam àwọn ìyàwó wọn wọ́n kọ̀yìn sí wọn. sallallahu alaihi wasallam. ànábì sallallahu alaihi wasallam náà fún rẹ̀ ó sálámà sí ànábì ànábì ò dáhùn ṣùgbọ́n kànú Al-Qur'ani pé fàyídà wùyé tún bí tahiyya fàháyú bí hasan mi ní àwùjọ ṣebọ́nà yẹn ni wá ṣebí wájibù bàbá sálámà sí ṣebọ́nà yẹn ni ṣùgbọ́n gbà tó di pé àwọn eléyìí ṣiṣẹ́ ẹbú ó ṣe kíni wọ́n ṣe tí ò yẹ kí wọ́n ṣe ànábì ṣe kíni ànábì kọ̀ pé ẹ gbọ́dọ̀ dá wọn lò. sallallahu alaihi wasallam. títí tọ́lọ̀ wọn bá aláà náà fi gbé jáde pé á ilẹ̀ fún mọ́ wọn kódà ẹ̀mí ara wọn fún wọn wà tán náà títí táwọn náà fi wá mọ̀ lámàdájú pé à ń lá mánìjà mínà lọ yìí láì òṣùnà àbáyọ kan àfi káwọn padà sọ́dọ̀ Ọlọ́run fún mọ̀tàbà àlejò wọn wá túbà Ọlọ́run bá aláwa gbà túbà wọn inna Allaha huwa at-tawwabur rahim dájúdájú Ọlọ́run bá ọba tó ń gbà túbà ni. báwọn mùsùlùmí yòókù náà bá ń ra àwọn mùsùlùmí ẹlẹ́sẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ táwọn náà rí pé àfúnlẹ̀ mọ́ wọn orúkọ mi náà ti máa nọ́mbà tí ń pè mí náà ń pè mí náà ń pè mí pé tí mo ṣe ò dá. òun orúkọ ẹ náà ń para síbi olómi ṣòro. ẹ tí bá tó wá ń dákọ̀ pé alágbájá ìwọ tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí lágbájá tó ṣe báyìí tó ṣe báyìí tó sọ ipò bá tó lọ́ọ̀mù lágbájá tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe ipò bá tó lọ́ọ̀mù tí ó sì parọ́ mọ́ wọn tó ń sọ tí wọ́n ṣe ẹni ó ń dalẹ̀ rù ẹ ló ń ṣe tí ò dáa ẹni kìnnìkan rárá ìbáraẹ̀ àdìsí là ń kà yìí àdìsí ànábìrì náà lọ́wọ́ ní sọ yìí Muslim lọ́wọ́ ní sọ yìí Bukhari lọ́wọ́ ní àwọn kutubu sunan wà á bá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀. àbí òsì ń bẹ̀ ní deny. tó bá rí bẹ́ẹ̀ so àwọn eléyìí tó bá ti jẹ́ pé àwọn fájírù ni àwọn fásíkù ni àásìkí ni ìgbàláyè wà láti dárúkọ wọn kódà inú gíbà ó kú mẹ́ lópin ìgbà tí tó o bá ti ṣe nǹkan míì àbí kó o ṣe ní ti selfishness ìfẹ́ tara tiẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu wọ́n mọ bára wọn jà wọ́n wà máa lo influence wọ́n lọ máa sọ pé torí ẹ̀sìn ni rárá ìyẹn ni o gbọ́dọ̀ sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. tí o bá ti jẹ́ pé ìyẹn tó jẹ́ pé torí tọ́lọ́wọ́n báyìí náà ni ó lẹ́tọ̀ọ́ so àwọn àfáà tó jù wá lọ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí so tó jèmi àti ẹ lọ so wọ́n ní wàyà dùnmù àlàdáàlìkà á sì kú wọn á bù wọn sí tí wọ́n ṣe ẹ̀ tí ò dáa àbí wàyà dùnmù àlàdáàlìkà so á bù wọn lórí tán sí ẹ wàlá yaruddu alayhi salam á sì ní dásálámà padà sí àbí wàlá yuraddu alayhi salam wọn ò ní dásálámà padà sí wàyà dùnmù àlàdáàlìkà wọn ò bù
lórí nǹkan tó ṣe yẹ tí ò dáa tó ń fi ẹ̀ṣẹ̀ hàn síta yẹ wàlá yuraddu alayhi salam a sì ní dá sálámà padà sí ìdá amkana mingeri mafsadati rajiha nígbà tó bá rọrùn ká ṣe bẹ́ẹ̀ tó yẹ pé kò tún ní di aburú sí pé wọ́n kú ti wọ́n ti ẹ̀kú sálámà sí wọ́n yá èmi náà kí kúkú máa ṣàbúrú yẹn lọ sí irú yẹn ń sìn wọ́n á ṣe bẹ́ẹ̀ àwọn sálámà sí pé tó ń ṣe yóò dáa ṣe nítorí ẹ̀ náà láti sálámà sí ó tún ń ṣe é lọ àwọn ẹlẹ́bọ̀tà pé kí ló ń ṣe yín a ní tánàbí ò ṣe táwọn sàbí ò ṣe rè kílẹ̀ ń bá ká adárúkọ yín títí ẹ̀ tó gbọ́ kí ló ń ṣe yín ẹ padà sí di tọ́nà ẹ padà sí di ẹ̀sìn ìsìláàmù ẹ padà sí tọ́nà wọn bá pè wá sí so eléyìí gbogbo eléyìí wo nìkan tí a ṣe. So bákan náà wa kullu man alima dhalika minhu wa lam yunkar alayhi fa huwa asin lillahi wa rasulihi sallallahu alayhi wa sallam. Wọ́n gbogbo ẹ̀ tó bá wá mọ̀ táwọn èèyàn yẹn ń sábúrú tó wá sọ pé ẹ má jẹ́ àdárúkọ wọn ẹ ṣáàjì àfi wọn lẹ̀ ẹ jẹ́ àjẹ́ àṣẹ kìíní tó ń dọ́jì tó sì mọ̀ pápúrú ni wọ́n ń ṣe ẹlẹ́sẹ̀ ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀. Àwọn ti tó fi wọn lẹ̀ ẹ má jẹ́ àdárúkọ wọn ẹ má jẹ́ ẹlẹ́sẹ̀ ni ẹ so ẹlẹ́sẹ̀ ni. tó tó Ọlọ́run. torí ẹ̀ lòdì sí Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní man alqa jilbaba al-haya'i fala ghibata lahu ẹ tó bá ti ṣe pé kí ni ẹ tó bá ti fa jẹ̀lìbáàbù gàgá ìtìjú ẹ tó bá ti fa ya kò sí gíbà fún ọ̀rẹ́ ẹ̀ tá a sọ bóyá a sọ lẹ́yìn ni àbá ṣe ni a ṣe gíbà kò sí gíbà fún ẹ tó bá ti fa gàgá ìtìjú ya ẹni pé nǹkan tí ò yẹ kó ṣe ó wá ń ṣe gbangba ó wá ń ṣe hàn ó ń dẹ́ṣẹ̀ yẹ hàn táwọn àáfàá tó wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ àwọn àáfàá tí wọ́n ń ṣe àwọn àáfàá ẹlẹ́bọ yìí tí wọ́n wọ́ọ̀sì ju gbogbo eléyìí lọ ó tún wọ́ọ̀sì jù lọ torí báwọn èèyàn àwọn tó ń ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn pé kí wọ́n máa ṣe wọ́n máa ṣe ni o tí wọ́n burú o dáǹsọ nìyẹn o. àwọn ní àfẹnugbọ̀nlẹ̀ àwọn ní rárá kínú ìwọ ní àbúrò fẹnugbọ̀nlẹ̀ kẹwàá dàbí ewúrẹ́ wọ́n ń ṣe náà kìlù fún gidi ni ẹ wá ní mo gbọ́dọ̀ dákọ wọn. àwọn àfáà gbọ́ngàn lọ tẹ́sí. ẹ já lọ tún ẹ̀kọ́ kọ́ká kó yé wa. àbí. mo ṣe á ní dákọ wọn. ẹni tó sọ pé òkè ìwọ tó ń gé sòkòtò ń bá sòkòtò jẹ́ ni mo ṣe á ní dákọ wọn kí wọ́n mọ̀ báwọn eléyìí wọ́n èsì ẹni ọlọ́run wọ́n èsì àfáà gidi wọ́n èsì ẹni tó tọ́ lójú ẹ tó ní ẹ máa jájá ilé ní dákọ ẹ filẹ̀. àbí. ẹ tó ní ẹ máa mú tọ̀ ẹni ẹ filẹ̀ ẹ ní dákọ ẹ láti sọ̀rọ̀ náà ni. ó ní ẹ̀fọ́ ti para. ọ̀rọ̀ yẹ kò lè rinlẹ̀ ẹ tó ń saburú ẹ sọ fún pápúrú ló ń ṣe ìyá burú ló ń ṣe ìwọ lágbájá yìí. ẹ̀bẹ̀. ẹ̀yin àfa ẹ̀sìn ẹ̀yin àfa ńláńlá ẹ sọ fún wọn pápúrú lẹ́ ń ṣe ẹ wà máa dọ́ọ̀jì nítorí kíni ṣé àfẹ́ kú. ẹ ń sábò kú. òun là ní kú. àbẹ kí wọ́n fi sùtá ṣe wá ṣé wọ́n lè fi sùtá sí wá tẹ́lẹ̀ ni. àbí. àní la yusibana musibatun illa ma kataba Allahu lana la tusibana musibatun illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun. kí ló dé kí ló wà ń bá yín lẹ́rù a máa bẹ̀rù ìtẹ̀yìn bá sọ nínú òfin ayé gan ìtẹ̀yìn kan bá sọ o ò lè parọ́ ọmọ ẹ̀ lọ ilé ẹjọ́ ìwọ ló sọ báyìí nínú ẹ̀sìn Islam kò sì sí bẹ́ẹ̀ a sì dáàbò ẹ pé ìwọ ló sọ báyìí àbí sáà pé àparọ́ ẹ̀mẹ́ ẹni ṣé wọ́n kọ́ ló sọ rẹ́kọ̀dù ẹni o tún wọ́n post ẹ̀ síta kọ́mẹ́ǹtì gbọ́dọ̀ wáyé ẹjẹ́ àmọ́ tá à ń ṣe. tó bá sọ̀rọ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá bẹ̀ sí jẹ́ agbọ́dọ̀ fèsì. àwọn rejoinders oríṣiríṣi confam lọ́nà tó bá gbà wá. kò bá tẹ̀lé kò bá tẹ̀lé ọ̀run aláàtì. àwa máa wòran pé torí pé níjọ́ tí wọ́n bá bú bàbá tiẹ̀. àwa bọ́tà. ló wà á múra níjọ́ tí wọ́n bá bú àfáà rẹ̀ jẹ́ ìlú wa múra pé kókókó ṣùgbọ́n níjọ́ tí wọ́n bá ń ba ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ Ọlọ́run tí wọ́n ń bá nàbì tí wọ́n ń bá wọn sàábé tí wọ́n ń bá wọn ẹni rẹ̀ nínú ẹ̀sìn àwọn tí wọ́n ṣiṣẹ́ tẹ̀sìn dàkẹ́ kò sí tó kàn yín. kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun kalla law ta'lamuna ilmal yaqin ẹ bọ̀ wá mọ̀ so irú àwọn báyìí á ṣe kí ni á dà kọ wọn ni o á dà kọ wọn
tá a pè wọ́n pé lágbájá tó ṣe yìí tó sọ yìí ṣùgbọ́n ìgbọ́ tó bá ń dárúkọ wọn nípa pé torí ti tọ́lọ́run torí ẹ̀sìn tọ́lọ́run ọba ni má láníyàn mi pé alágbájá ó ti sẹ̀mí ẹ̀jẹ̀ ó ti wá ṣe mistake bá ẹ̀jẹ̀ wá for opportunity rárá ó ti wá ṣe tí ò dábàá ẹ̀jẹ̀ wá sọ opportunity torí pé ọlọ́run ọba àlá ó mọ inú ọkàn wa àlá ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣùgbọ́n tí ò bá ti sí yẹn bẹ̀ tó jẹ́ pé nítorí tọ́lọ́run ọba ni a máa gbẹ̀san ńlá ni lórí pé a tó ń dákọ̀ wọn lórí àìdá tí wọ́n ṣe yẹ àti tàdírù náà à ń láwọn èèyàn kú à ń jẹ́ káwọn èèyàn wá ṣọ́ra kú lọ́dọ̀ wọn níbi aburú tí wọ́n ń ṣe yẹ kò nílé àwọn èèyàn yóò lè ṣe kíni ẹ̀yin náà wo nísìnyí náà ẹ wò sí nígbà tó ti pé save for soul àwọn àfa àti àwọn oríṣiríṣi àwọn ètò oríṣiríṣi tí wọ́n ń jáde tí wọ́n ń sọ pé rárá ìtí súnà sọ ni àtàwọn àfa ẹ̀sìn oríṣiríṣi táwọn náà ń jáde tí wọ́n dákẹ́ ẹ wo bí yàtọ̀ ṣe ni ṣé mo pé wùjúdù ń kalẹ̀ ádámì gbogbo àwọn tó ń ṣe rádaràda yẹn nìsín àìwíwà láyé wọn ó dàbí aláìsí ni sẹ́ẹ̀rì bó dàbí aláìsí ó ti ń kásẹ̀ ńlẹ̀ yóò kásẹ̀ ńlẹ̀ tán ni. àbí. so torí ẹ̀ la gbọ́dọ̀ dákẹ́ so a gbọ́dọ̀ múra sí so ká wá dárúkọ wọn pẹ̀lú láìfi tí wọ́n ṣe ìyẹn tí wọ́n bá ṣe ń kọ̀kọ̀ tí ò sí lára tí wọ́n gbé síta a gbọ́dọ̀ dákọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni lára tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún náà nìyẹn kankan tó lọ sí ẹ lóòótọ́ ń sa aburú síta aburú oríṣiríṣi ló ṣe síta orí tó ṣe síta yẹn náà láti máa kó oko ẹ̀ láti máa sọ fún pé aburú lè tó ṣe síta yìí lágbájá ọmọ lágbájá ṣùgbọ́n tó lọ sí ń kọ̀rọ̀ ìyẹn ò kàn wá tá a bá fẹ́ ṣe yẹ fún wa lọ́ọ́ bá ń kọ̀rọ̀ ni so a lọ́ọ́ bá ń kọ̀rọ̀ ni so eléyìí ni so ibi àyè báyìí ni bìkìláàfì man kana mustatirran bidhanbihi mustakhfiyan ẹ tó ṣe pé ó ń ṣe nǹkan ó ń ṣe ẹ̀ṣẹ̀ tó ń ṣe ó ń lọ́gbọ́n ṣe ń kọ̀rọ̀ ni kò fi hàn síta fa inna hada yustaru ali irú yẹ á bò láṣìírí àwọn náà ó bò láṣìírí so ṣùgbọ́n o a ṣe wá àṣì fún ní kọ̀kọ̀ náà ní kọ̀kọ̀ náà láti lọ bá àwa nọ́mbà yìí á pè bá àrí nọ́mbà yìí á wà lọlé bàbá tẹ̀sí báyìí tọ̀ bí ẹ̀yà ìsìlámù ṣe wí ni bí àwòjíṣẹ́ ọlọ́run ṣe sọ nìṣó gbogbo yẹ ṣùgbọ́n tó bá ti gbé síta tí ò bá tọ́ lọ́wọ́ bá tí ò bá tánà bí mu táǹsì ni o correct ẹ̀ tó lẹ́yìn wá gbà yẹ àwa náà wà bẹ́ẹ̀ gbé síta dáadáa pé lágbájá ló sọ báyìí o torí àwọn tí ó ti rí táwọn orò pé dáadáa ni kódà gan báwo bá tiẹ̀ sọ pé lágbájá kan ló sọ báyìí gbígbé jáde tá a ti gbé jáde ó ti táṣìírí ó ti tú yín tó sọ yẹn ni yóò ló sọ̀rọ̀ báyìí yín tó sọ yìí kò sí kíra ọlọ́run kò sí inú súnà níbi o bó bá fẹ́ gbé mi lọ kóòtù kan so ìsọ̀nbẹ̀ ibi tó bá wẹ̀ kó nìṣó torí pé yín tó sọ àwọn sọ pé ṣé lóòótọ́ ni tó ṣe àbí irọ́ ni ààrẹ tó dẹ̀ ṣe náà ní so kọ́mẹ́ǹtì tiwa lórí ẹ̀sìn ni nǹkan táwa sọ yìí tí kò sí wàhálà kankan bẹ́ẹ̀ so ìyẹn ni gbogbo wa gbọ́dọ̀ dúró lé lórí ká sì mú òdodo dání pẹ̀lú àwọn concrete evidence so eléyìí kò ń ṣe bí àwọn alágbára wọ́tà àbí alágbára omi àbálágbára kìíní àbí à ń jaja kiri tán ṣe rádaràda káàkiri yẹ àwọn yìí ò tiẹ̀ sínú èèyàn gidi kan wọn bàjẹ́ ọlọ́wọ́n bàjẹ́ lọ́tún ló sì yẹ àdìkan dákẹ́ fáwọn yẹn torí kíni wọn balẹ̀ ọlọ́wọ́n bàjẹ́ bàdà ìsìláhìá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti tún lẹ̀ ṣe. àbí ìkọ́ni inú wọn náà kọ́ ló ń sọ pé àbúrò rà nìkan tó ń bá wọn sàbẹ̀ gbogbo yín dákẹ́ ẹ̀ ń wò so àwọn tó ń bá wọn sàbẹ̀ yẹn lẹ́ni ọlọ́run lọ́dọ̀ tiwọn. ẹ̀rù ń bá wọn àfa wa láti sọ̀rọ̀ ni. so ilé yìí subhanallah so ọbẹ̀ bá rẹ̀ tó dìde tó gbó sórí ìlànà tó lọ́n pé bọ́lá ti sọ ni bánàbí ṣe sọ ni so àwọn tí wọ́n wá ṣe tí ò dá yẹ tí wọn ò túbá táwa orúkọ wọn pé lágbájá ọmọ lágbájá yìí tó ṣe àti tó sọ́ńbì ọ̀rọ̀ lé yín ni kì í sọ̀rọ̀ ti Islam ẹ̀ wá ní wọn ò gbọ́dọ̀ sọ rárá o so irú àwọn yẹ tí wọ́n ti gbé síta tí wọ́n sì ti sọ tí ò yẹ kí wọ́n sọ ń ta yẹ àti òkè wọ́n yẹ tó bá dákẹ́ nínú ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé kí ni yóò dá tẹ́ ẹ wá sọ̀rọ̀ tẹ́ ẹ gbé síta tẹ́ ẹ ṣàlàyé ẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ so irú ẹ̀yin yẹ ẹlẹ́ṣẹ̀ ni gbogbo àwọn bẹ́ẹ̀ tí ò wọ́rí so ẹlẹ́ṣẹ̀ ni o so bìkìláàfin man kana mustatirran bidhanbi ṣùgbọ́n tó bá jẹ́ pé tọ́ òun mọ̀ ó lọ sí kọ̀rọ̀ ó gbọ́dọ̀ gbé síta
ìjọ tí mùsùlùmí tó bá pẹ́rẹ́ mùsùlùmí tẹ́nìkan lọ ṣe nǹkan yẹn ń kọ̀rọ̀ tó wá gbé síta ìwọ náà mọ̀ pé tó bá dọjọ́ gbé di alikiyama ìwọ náà wà lára àwọn tó ṣe pé ọlọ́run ọba aláàyè ò bínú sí. so alimujahiru bilifiski àwọn tí wọ́n ń fi ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ìwà pò kí hàn síta àwọn ẹ̀yà ó ṣe kí ni á dàkọ wọn. so ẹ gbọ́dọ̀ dàkọ wọn tẹ́ ẹ bá dàkọ wọn kí ni alánàbí sọlá sá ó dàkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwọn sàbí pé ẹ má dọ̀dọ̀ wọn mọ́ ẹ má bá wọn ṣe mọ́ mọ́sálámà sí ẹ má dà wọn lóhùn ó dàkọ wọn ànábì dàkọ wọn. sallallahu alaihi wasallam. àwọn ni ànábì ò dàkọ ẹnìkankan ànábì ò dàkọ ẹnìkankan bí báwo. ànábì dàkọ àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n ṣe nǹkan tí ò yẹ kán ṣe náà ànábì dàkọ wọn náà. so gbogbo àwọn eléyìí wo ni ẹ jẹ́ kí a lọ kíyèsí ibẹ̀ yẹ so tá a bá dẹ̀ fẹ́ dárúkọ wọn gẹ́gẹ́ bí àfàwà Al-Manawi rahimahullah kọ́nà bá kọ́ bá kẹ́ wọn ni udhkuru al-fajira àwọn náà tún sọ gẹ́gẹ́ bí àfàwà Hasan al-Basri gẹ́gẹ́ bí àwọn náà ṣe sọ àwọn náà ni udhkuru al-fajira ẹ dárúkọ àwọn òkì al-fasik bima fihi pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ní tí wọ́n ṣe ẹ má sọ tí wọ́n ò ṣe o nítorí tó bá lọ dárúkọ àfẹ́ ẹlẹ́bọ kan tó ń ṣe tó sọ nǹkan tí ò dáa tó wá lọ sọ nǹkan tí ò ṣe ó ti jẹ̀bi ẹ̀ ó dà ó jẹ̀bi ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni kódà lórí ilé ayé náà ó jẹ̀bi ẹ̀ torí pé nígbà tó wọn bá dé kóòtù wọn á ní kí ló sọ ọ̀rọ̀ tó sọ ìgbà tó sọ kó sọ yẹ ibo ló ti sọ ibo ló ti gbọ́ wọn ni ẹnìkan ló kàn sọ ẹnìkan ni ọ̀rọ̀ burúkú mú púrúfù ẹ wá. ìwọ́n tó ṣe ni àwọn rèé ẹgbọ́n tí mo sọ ẹgbọ́n tó sọ tó ọ̀rọ̀ tó sọ iná lèmi náà ń sè. olórí jálàbí lànà bí. wọ́n ti pa wá láṣẹ táàdì sí wa pa wá láṣẹ pé ẹnìkan bá sọ̀sọ̀ kú sọ̀ nípa ìsìlámù ká ṣe kí ni ká dá padà fún lẹ́sẹ̀kẹsẹ̀ tí yóò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. la nakhafu ahadan illa Allah táàsì gbọdọ̀ bẹ̀rù ẹnì kankan àyàfi Allah so torí ẹ̀ má bẹ̀rù so ìmọ̀fín ìmínà lè fojú rí tó ń bẹ́ẹ̀ tó ń ṣe nínú wa pòkínú àìdá yẹ tó sì ń fi hàn síta yẹ torí fífi hàn síta pàápàá jùlọ tó bá jẹ́ àáfà tó péré ẹ̀ láàfà tó péré ẹ̀ ní pé òun rẹpírẹsẹ̀ntì ẹ̀sìn yìí gbogbo tó o bá ń ṣe tó bá ti lè jábúrú tó bá lọ ṣe tó ń fi hàn síta kódà kó má gbé àwọn èèyàn pé ẹ̀yìn èèyàn wá máa ṣe o kó sọ pé wọn nìkan ló ń ṣe aburú ó ti pa àwọn èèyàn lọ síbẹ̀. gbogbo àwọn tí wọ́n bá mọ̀ bá burú ni tí wọ́n bá dákẹ́ gbogbo wọn náà lẹ́jọ́ jìyà yẹ. ẹjọ́ jẹ́ ni kò rújú. gbogbo wọn lẹ́jọ́ jìyà yẹ o so àtúnṣe tẹ́sí ṣe ìgbọ́ tó bá ṣàbúrú tó ò fẹ́ kí wọ́n dá ọkọ̀ rẹ bó bá ti bá ó ti ṣàtúnṣe ó ti ṣe aburú yẹ so lẹ́sẹ̀kẹsẹ̀ ló correct ara ẹ̀ ìta sọ yìí báyìí àti ṣe tákà tó rí àbá tètè mọ mistake ni o irú yẹn ní ìsìnká nìkan tó wá dìde gan ni lágbájá ó ṣe bá irú aláṣejù ni ẹ ti gbogbo ayé ó bá jẹ àti mùsùlùmí ó bá já nìyẹn ṣùgbọ́n ìjẹ́ ó sọ̀rọ̀ wá ní ó ti pẹ́ gan tó ti sọ ìwọ tiẹ̀ tí ó ti mẹ́mìí kú mẹ́yẹ ọ̀rọ̀ tó sì sọ ò káńsù ẹ̀ ò sọ nǹkan míì láti fi parẹ́ pé ìgbà tí nǹkan ò tí ì yé ni o wà ní òfin ilẹ̀ bẹ́ẹ̀ so ẹ tó wá dápọ̀ ẹ̀ bó sọ báyìí ṣé ìwọ kọ́ ló sọ ni kó jẹ́ láti mílíọ̀nù ọdún tó bá sọ ìwọ ló sọ náà. àbí. so ìwọ ló sọ náà so jẹ́ àṣọ gbogbo àwọn afáàná àtàwọn tó ń sọ pé kìnnìkan báwọn náà bá fẹ́ sọ̀rọ̀ lẹ́nu wọn á ní Abdullahi ibn Salul ibn Ubay olórí mọ̀nàfíkì kí làwọn ń dárúkọ fún. kí lẹ pé mọ̀nàfíkì fún torí kò sọ ọmọ ẹ Nàìjíríà. alábòsí ṣé mọ̀nàfíkì á máa jẹ nǹkan rí. olórí nígbà tí wọ́n á ní wọn gbọ́dọ̀ dárúkọ kí lẹ wà ń dárúkọ ẹ̀ fún. kí lẹ dárúkọ ẹ̀ tó pé mọ̀nàfíkì fún. ẹ máa dárúkọ Abu Jahl ẹ máa dárúkọ gbogbo àwọn alábòsí ni. so ẹ tẹ́ bá tó ń ṣe ní ẹ wà fi ẹ wò ní ara ẹ yá má dárúkọ ẹ lọ kanu tíra àwọn àfa rẹpẹtẹ náà bàbá ṣe nákìlù tán ṣe rọdù wọn máa dárúkọ ni wọn máa dárúkọ pé lágbájá ọmọ lágbájá ó sọ báyìí ọ̀rọ̀ tó sọ yẹ kò sí sẹ́ńbẹ̀ báyìí o lágbájá ọmọ lágbájá ó sọ báyìí ẹ wá sọ pé ìwọ ni kí ló ṣe ní ìwọ ẹ má jẹ́ àṣàbòsí náà inna Allaha la yuhibbu adh-dhalimin Ọlọ́run nífẹ̀ẹ́ alábòsí o so ẹ jẹ́ aṣọ déédéé ká dúró déédéé so ṣùgbọ́n àwọn tá à ní dárúkọ wọn làwọn tí wọ́n bá ṣe nǹkan wọn jẹ́jẹ́ tó ṣe kọ́nà òun náà mọ̀ pé sẹ́nu ń sẹ́ ó yọ ọ̀sẹ̀ ńkọ̀rọ̀ ó jíṣe wà á gbé síta bíbá gbé síta rẹ ẹ̀jọ̀ ti ya ẹ̀. bẹ́ẹ̀ni torí wọn kọ ló dábò lẹ. ó gbèsè kọ̀rọ̀ náà bó bá fẹ́ ṣe wá àṣepọ̀ ó ṣe fún bó bá wù kó gbọ́ bí ó bá sì gbọ́ tó kọ́ntínú wàhálà àti ẹ̀nìyẹ nígbà tó bá dọ́dọ̀ Ọlọ́run yóò mọ̀ lọ́ba ṣùgbọ́n kó wá gbé kankan síta tí ò sí inú ìsìlámù kó wá ló wà ní ìsìlámù kó wá ní ká má dà á kọ rẹ rárá o. èyí tó jọ ogún gbogbo wa ní ìsìlámù
so ẹnìkan wà ní jókòó pé òun fẹ́ bá ìsìláàmù jẹ́ kẹwàá máa wòran káwọn máa dákẹ́. sọ pé tọ́lọ́wọ́n bá sọ àbí tánàbí sọ òun fẹ́ kó dànù káwá jókòó káwá wòran kí àwọn jẹ́ mùsùlùmí fún àwúlò nìyẹn. limada ta'allamuna wa ma fadilu ilmina idha lam yufidina kullu ma nata'allamu idha lam yufidina kullu ma nata'allamu limada ta'allamuna kí ló dé tá a kẹ́ wà máa fadilu ilmina kí ni àǹfààní màtá akọ máa fadilu ilmina kí láǹfààní kí lọ́lá tó bẹ fún màtá akọ idha lam yufidina kullu ma nata'allamu nígbà tó bá jẹ́ pé kò ṣe wá láǹfààní gbogbo tá a kọ́. ìmọ̀ọ́sá tá a lámú náà kí lẹ nímọ̀ fún. so agbọ́dọ̀ dáàpọ̀ àwọn òbílẹ̀ jẹ́ àwọn bùkí èèyàn àwọn àlà ẹ lọ kátí gbogbo àwọn àfa ẹ̀sìn. kódà nígbà tó bá tún sọ̀rọ̀ gíbà bí gíbà ṣe lágbára tó pé à ṣébi téèyàn bá ṣe náà ni wọ́n sọ fún ẹ pé torí pé tó jẹ́ gíbà ni kò sọ̀rọ̀ èèyàn láì dáa tó jẹ́ pé tó bá gbọ́ òun lóòótọ́ aláìdáa ni àìdáa ló ń ṣe o ṣùgbọ́n kó wá tó sọ níbi tí ò sí bẹ́ẹ̀ tó jẹ́ pé tó náà bá tó gbọ́ inú òbí. wà á lọ sọ lẹ́yìn olè sọ gbàgbà. ìyẹn ló jẹ́ gíbà ṣùgbọ́n tó jẹ́ gíbà yẹn tán wọ́n jẹ́ kó yé wa pé níbi àwọn tó bá jẹ́ pé wọ́n ṣàbòsí ni ó ní àǹfààní àti sọ. bákan náà àwọn tó bá jẹ́ pé wọ́n ń ṣe bídíà wọ́n ń da ẹ̀sìn ọlọ́run bá rú wọ́n ń sọ oríṣiríṣi báyìí ó láǹfààní àti ṣe kíni àti sọ àti dárúkọ àwọn ẹni yẹn síta kó lè bá a ṣe kíni kó lè bá a ṣe é fún ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí kí wọ́n bá bàa kó sínú aburú rẹ̀. so eléyìí òun ni àwọn àgbọ́yé eléyìí tí ó wà ń bẹ̀ so torí pé irú àwọn àbìlẹ̀jẹ́ tó ṣe pé wọ́n ń fa gàgá ẹ̀sìn ya so á dárúkọ ẹ̀ o nínú ọ̀ràn yẹn gan ni ká dárúkọ ẹ̀. ṣẹgbọ́ ẹ̀yin àfa àtẹnikọ́ má dárúkọ ọ̀ràn yẹn ni o. torí pé kíni kó má bàa máa sọ àwọn èèyàn nù ó dẹ̀ ń bẹ́ẹ̀ sí jẹ́ tó ń ṣe àti pẹ̀lú àbúrò rẹ̀ tó ń ṣe so bákan náà láyà jósù díkìrù bìgẹ́rì máa fi wàlá bímọ láyà àlànà bìí so yín tí ò bá dẹ̀ sí kíni yín tí ò bá ṣe àní sọ bẹ́ẹ̀ni yín tó bá ṣe náà ní kọ̀rọ̀ tí ò gbé síta àní sọ àní débẹ̀ so tí ó ṣẹlẹ̀ nìyẹn so bí ó ṣe rí nìyẹn òun ló fà tí àfikún ti hadith yẹn so anabi sallallahu alaihi wasallam ni tí ó sì pa àwọn sàbẹ̀ yòókù láti pé ní táwọn sàbẹ̀ yìí ṣe báyìí báyìí tí wọ́n ṣe yóò dá ó sì dá kọ́ wọn fún pé ẹ̀yin sàbẹ̀ so ó sì àwọn mùsùlùmí sì ṣe kíni àwọn náà kọ̀yìn sí wọn tó bá yẹ pé bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe léde ni wọn ò ti gbọ́ àwọn tó ń ṣe dáadáa yẹn gan wọn ò ti gbọ́ wọ́n ti yí padà wọn ò ti gbọ́ ṣùgbọ́n rárá àṣe bẹ́ẹ̀ so àwọn bóyá àwa tá à ń darúgbó wọn lákè àti àwa la nífẹ̀ẹ́ yín jù torí pé dídárúkọ yín yẹ yóò jẹ́ kẹ́ ẹ̀ tètè máa wò pé wọ́n ti dárúkọ mi pé kíní báyìí o so yóò lè mú ẹ sọ́ra pé àtàwọn èèyàn rí mi àti wọ́n ń gbọ́ mi báyìí àfi kí ìyá wa sọ́ra o kí mọ̀ nǹkan tí màá sọ jáde o so eléyìí ni so kò nídìí pé èèyàn ń sẹ̀ ń ṣépè bẹ́ẹ̀ ni nídìí èbú nídìí èpè kò nídìí èbú tí wàá kàn yín tí wọ́n kàn ṣe náà ni pé nǹkan tẹ́ ẹ ṣe báyìí so kò nídìí èbú so yàtọ̀ sí pé ibi tó lọ́n bá ti bú wọn á bú wọn torí pé àwọn tó ń ṣe tí ò yẹ kán ṣe ẹni èbú ni wọ́n so ibi tó lọ́n bá ti wá bú wọn á sì kíni á bú wọn bẹ́ẹ̀ so á bú wọn ibi tó lọ́n bá ti bú wọn so torí pé kí ni wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam náà àwọn kèfèrí Mákà kí ni wọ́n sọ fún Ànábì níjọ́ tí wọ́n ní àwọn Ànábì wọ́n lọ bá Àbútọ́lì pé Àbútọ́lì bá wa sọ fọ́mọ rẹ̀ yín tó bá ń fẹ́ owó ló bá ń fẹ́ ni bí ọlá ló bá ń fẹ́ ni àáfùn lówó bọ́bá bọ́dà fi rẹ̀ jọba ni ẹ jẹ́ àfi jọba kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ẹ sá sọ fún kó mọ́ bùrọ̀sà wa mọ́ sànàbí bùrọ̀sà wọn Ànábì ò bùrọ̀sà wọn ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ òdodo ọ̀rọ̀ tí ò ní jẹ́ èbú lọ́dọ̀ ẹni lọ́dọ̀ àwọn èèyàn bú èbú ló máa jẹ́ náà nígbà tí wọ́n sọ pé èwo ni rádaràdá tẹ̀ ń ṣe o ti bùrọ̀sà wọn nìyẹn Ànábì ò sí gbogbo Ànábì ò sí rádaràdá àwọn sàbí ò sí rádaràdá lẹ́yìn ṣe yìí ẹ dákun sẹ́wọ̀n pé rádaràdá ló ń ṣe lóòótọ́ bọ́tí ó sọ pé ó ń bùn àbí sẹ́wọ̀n pé nǹkan téèyàn bá ń ṣe tó bá ń ṣe inú ẹ̀sìn tí òun ṣe tọ́ lọ́hùn tí òun ṣe tànà bí sẹ́wọ̀n pé nǹkan rádaràdá ni sẹ́wọ̀n pé dodo ọ̀rọ̀ ni bọ́tí òun sọ pé ó ń bú mi pé mò ń ṣe rádaràdá ṣé wọ́n wá bú ni àbóṣò tó ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ fún so eléyìí ni kí ó jọ kó yé gbogbo wa dáadáa so
gbogbo eléyìí kódà ànábì dá akọ ó tún dá akọ ń bò míì náà ó tún dá akọ láwọn àyè míì náà nítorí àsìkò tó yí pé kò sí náà so mo dẹ̀ fẹ́ tó bátìrì fóònù kò dẹ̀ ń pẹ́ kú so torí ẹ̀ wọ́n ní mi ṣe fẹ́ fa ọ̀rọ̀ yẹ gùn kódà béèyàn kan wá bá ẹ náà nínú àwọn nǹkan tó ṣe pé ó dà á kọ tó wá bẹ pé àmọ́bìnrin pa lágbájá báyìí bóyá ó fẹ́ gbàmọ̀ràn kì í ṣe tèébú ló fi sọ ni bóyá wọ́n fẹ́ bóyá wọ́n fẹ́ fún ọ wọ́n sọ pé lágbájá yìí ló fẹ́ fọ́mọ mi ókè nǹkan tó kàn wá ṣẹlẹ̀ ni pé bó ṣe wá fẹ́ fẹ́ ọmọ mi bó ní wá rẹ̀ torí bọ́ lọ́rẹ́ rẹ̀ tó ń mọ̀ so ìwọ gbọ́dọ̀ sọ fún àpé lágbájá èèyàn rẹ̀ níbi báyìí ṣùgbọ́n níbi báyìí ó láwọn pọ̀ ó sì máa ń bínú gan ṣùgbọ́n ó máa ń ṣe dáadáa báyìí ó máa ń ṣe dáadáa báyìí ó máa ń ṣe dáadáa ó sọ bó bá ṣe jẹ́ ọba ní sọ pé lágbájá èèyàn rẹ̀ ní òwò dẹ̀ mọ̀ pé ó láburú lọ́wọ́ ó wá filẹ̀ tí ó mọ̀ pé ó ti tán mùsùlùmí jẹ. bẹ́ẹ̀ni o gbúdọ̀ sọ pé ó máa ń mọ tí ó máa ń yọ sí mu lẹ́yìn. tó fẹ́ fẹ́ abẹ́ tó fẹ́ fún lọ́mọ náà yóò ti lè tètè sọ fún pé ọmọ tí ọkọ tó fẹ́ fẹ́ báyìí. ó ń yọ gbóòmù lẹ́yìn o. ṣùgbọ́n àwa Yorùbá lé ní a sọ pé rárá o yọ̀wá rárá èèyàn rẹ̀ ní kò sábúrú kankan lọ́wọ́ ẹ̀ sí èèyàn kan bẹ́ẹ̀ tí ò ní láburú. níjọ́ tí Fatima binti Qais tó lọ bá anabi sallallahu alaihi wasallam ó ní àtẹ́tù nàbíyà mo lọ bá anabi fàkúlìtù mo wá sọ pé inna Abal Jahmi wa Muawiyata kọ̀tọ̀báàní ẹ̀rí àwẹ̀já àti Muawiya àwọn méjèèjì ti bá mi sọ̀rọ̀ fàkọ́lá rọ̀sọ̀ ó wá lọ gbàmọ̀ràn lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé ta ni kí n múnú wọn anabi sallallahu alaihi wasallam ó ní amma Muawiyatu fasọ̀nlò anabi dáàkọ̀ ó sá dáàkọ̀ ń jẹ́ náà àbí ò dáàkọ̀ ni so àwọn ibì kan wà téyìn ó ti dáàkọ̀ àwọn ibì kan wà téyìn ó ti ní dáàkọ̀ bẹ́ẹ̀ni tó ti yẹ so irú bẹ̀yẹn nìsín ó dáàkọ̀ anabi ní sẹ́yìn rí Muawiya fasọ̀nlò ògùn so kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ o láàmú dàda olówó kankan lọ́wọ́ olówó so torí gbà tó wà fẹ́ tán tó ní kíní o ó mọ̀ fara dání o wà á mọ Abuja ṣùgbọ́n Abuja mú un tiẹ̀ fàlà yàdàn wòlà aṣọ àti kèé fi pọ̀ pálẹ̀ kankan nígbà pọ̀ èjìká rẹ̀ ló máa ń gbé nínú ẹgbà wa ní àdísí mi ètù nínú sọ̀yìn Muslim ó máa ń ní obìnrin ni ó máa ń nà ó Abuja ní fàdọ̀rọ́ọ̀bù nìsà wọ́n ní sẹ́yìn rí Àbújá mi tiẹ̀ ó máa ń ṣe kíni ó máa ń na obìnrin gan ìtumọ̀ ẹni pé pọ̀pá máa ń wà léjìká rẹ̀ tí ó kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn so yufasiru al-haditha bil-hadith àtú àdìsí pẹ̀lú àdìsí nìyẹn. Ànábì ò dárúkọ. so ìtumọ̀ ẹni pé ó máa ń na obìnrin. èèyàn ní rọ. tó ti yé Ànábì sọ fún Ànábì ní Àbújá mọ́ Ànábì wa sọ ó ṣàlàyé ẹ̀ fún dáadáa so Ànábì wa tún sọ fún pé o ò ṣe fẹ́ Usama Ànábì tún advice pé ẹni tí yóò tún fẹ́ ṣé ti aṣọ yẹ ẹ sìn so bí ó ṣe rí nìyẹn láwọn nǹkan tó ṣe pé kò mú wàhálà kankan dání ìwọ tó sọ̀rọ̀ tí yóò dá tí wọ́n á sọ pé lágbájá ọmọ lágbájá ó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sọ yóò dá tó ní wọ́n ọ̀rọ̀ tán sọ kò yẹ kán dá ọkọ ẹ gbọ́dọ̀ máa dá ọkọ yẹn aburú yẹn wọ́n máa pọ̀ sí ni kò ní stop so àwọn tí wọ́n bá ti ń saburú tó jẹ́ pé wọ́n gbé síta wọn ò pamọ́ wọ́n sì ń sọ wọ́n sì ń dúró sórí ẹ̀ so irú àwọn ìyá ṣe kí ni á sọ fún wọn ní gbangba tí wọ́n ti ń sọ fáyé yẹ ìtẹ́ sọ fáyé yìí ní gbangba ìkò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ dáradára lẹ sọ yìí ẹ lọ parẹ́ bẹ́ẹ̀ bá ṣe parẹ́ àwa ti ṣe àwọn tó yẹ káwa ṣe àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ onílàákàyè làwọn èèyàn ni wọ́n gbọ́ máa gbọ́ ẹ àwọn nílàákàyè ṣùgbọ́n tí àwa bá dákẹ́ táwọn ò sọ òun ni Ọlọ́run bá aláà yóò fi wá léèrè nígbà táwa bá ti sọ sáà ti ṣàlàyé yín tó o sì sọ tá a gbé ọ sí tata sọ pé lágbájá ọmọ lágbájá òun ló sọ báyìí o kò sì sí inú ẹ̀sìn o so tá a ti sọ yẹ so tọ́ ó kù sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá wá ń gbọ́ so kò sí lá ìkìrọ̀ àfìdí kọ̀tàbá yíyanu rúṣìdú mìíràn lẹ́kọ̀ọ́ yìí so kò sí ìfagbára múni níbi kankan òdodo ti hàn yàtọ̀ sí kíni òdodo ti hàn yàtọ̀ sí irọ́ so òdodo ti fojú hàn yàtọ̀ sí àmì so torí ẹ jẹ́ kí ká lọ súnmọ́ lọ dáadáa ká lọ súnmọ́ so ká sì sọ̀rọ̀ kan wọ́n ní àfáà kan ti sọ bákan ní àfáà kan wá sọ mí ẹ̀rí ni kódà Islam kọjá pé torí pé ẹnìkan ó dàgbà gan ó ti pẹ́ kíní kan rárá ẹ̀rí là á máa wò kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè sọ nǹkan kan so tá a bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ẹnìkan ló ń bá wí ìwọ máa ń dábàá kan pé ẹnìkan ló ń bá wí
má dábàá kan pẹ́ kan ló ń bá wù so yàtọ̀ sáwọn tá a bá dákọ̀ wọn fún ẹ tá a sọ fún ẹ pé lágbájá báyìí ó sọ báyìí o so ọ̀rọ̀ míì tá a bá sọ tá a bá ti dákọ̀ tá a sọ pé àwọn èèyàn sọ báyìí kíníkan so gbogbo ẹni tó bá jẹ mọ́ náà ni níta bá sì dákọ̀ fún ẹ pé ìjọba sọ báyìí tó bá wọ ọ̀rọ̀ rẹ̀ tí kò bá wá jọ ń tá a sọ yẹn tọ̀ kò wá lè sí tó bá wù ẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá gbé wá tá a gbé lágbájá ló sọ báyìí tó ṣe ni so ọ̀rọ̀ ẹ̀sìn là ń yanjú so ní kò sí nǹkan kan tó dé ìjà kankan pẹ̀lú ẹni kankan ká yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ká sọ tọ́lọ́ sọ tànàbí sọ ẹni tó bá sì ṣàbòsí ká fojú ẹ̀ hàn pé alábòsí lélẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí báyìí so pẹ̀lú nǹkan tó sọ yìí so àbòsí ló ṣe so kò sí jà èyí ò ń ṣe jà àmọ́ ẹni tó ń wu àwọn alábòsí ó ní pé ẹ ṣáàjà máa ṣe tiwa báyìí kẹ́yìn náà máa ṣe tiyín ẹ má jẹ́ agúnra wa ojú ọ̀run tẹ̀yìn ẹ má jẹ́ bára wa jà èwo lè ṣe àní Islam yìí èso ogun ẹnì kankan ogun gbogbo ẹ̀yin bàjẹ́ ẹni ká máa sọ̀rọ̀ àbí tó agbọ́dọ̀ dìde sí ẹ ń bẹ́ẹ̀ sì jẹ́ ẹni ọmọ sọ̀rọ̀. torí ká sábà wípé káwọn èèyàn tí nǹkan ò yé ká má lọ rò pé òdodo ni tó ń sọ so ọ̀rọ̀ táwa bá ti sọ yẹ so àwọn tí wọ́n bá ti gbọ́ tiẹ̀ tí wọ́n bá ti wá gbọ́ tiwa náà so wọ́n lọ ṣe kí wọ́n lọ jọ méjèèjì láàrin lọ́dọ̀ ara wọn fúnra wọn wọ́n wà mọ̀ tó jẹ́ òdodo so kò jù bẹ́ẹ̀ lọ so iná bí mo ṣe ṣàlàyé òun náà ni so pé méjì ni ẹni tó bá ń alimujahiru bilifiski ẹni tó bá ń fi aburú hàn síta tó ń fi bòkí hàn síta dandan ni ká dá akọ rẹ̀ fáyé láti yẹ kó yẹ wọn pé aburú tó ń fi hàn láì parọ́ mọ́ láì fikún fún so ìní. èèyàn gbọ́dọ̀ fikún ni èèyàn gbọ́dọ̀ join ní tí ò ṣe mọ́. ẹlẹ́ẹ̀kejì so ṣùgbọ́n òun ò ń ṣe alimujahiru bilifiski yẹn ni pé òun ò fi hàn síta lóòótọ́ fásitì lòun náà o aláburú lòun náà o ṣùgbọ́n ó ń yọ̀ sí ni o ò gbọ́dọ̀ gbé síta ẹni tó yá burú sí o ò gbọ́dọ̀ gbé síta ó lọ bá a níbi tó ti ń yọ̀ sí náà ló ti ṣe wáàsí fún un ló ti bá a sọ̀rọ̀ kó wá gbé síta ìwọ náà ti kọjá àlà so tí wọ́n bá ń gbọ́ àáfàá tí wọ́n bá sọ pé àìdáko èèyàn irú àwọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń sọ àwa la ń sì wọ́n gbọ́yé tí wọ́n bá sọ pé àìdáko èèyàn ẹni tó bá ń ṣe tí ò da ànídàkọ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó ń ṣe ń kọ̀kọ̀ wọn láti fi kún pé ẹni tó ń ṣe tí ò da ní kọ̀rọ̀ o àìdàkọ rẹ̀ so àwa yóò ti yá wa pé tí àwọn ń sọ nìyẹn ṣùgbọ́n tó ṣe pé wọ́n ń ṣàbùrú gbangba ẹ dàkú èwo dàbúrò má dà á kọ́ mọ́ ṣèbó nǹkan fún rẹ̀ kò fowó ẹ̀ pamọ́ gbogbo rẹ̀ náà gbogbo rẹ̀ gbangba ni. so irú eléyìí nìsín àwa náà dà á kó ẹ̀ gbangba pé yín tó sọ yìí aburú ni kò gbá tọ́lọ́run kò gbá tànábì mu pẹ̀lú àwọn ẹ̀rí báyìí o ó náà bá tún wá rí pé tó ní tó ń sọ irọ́ ni ó bá mu òun náà tún kó tiẹ̀ náà jáde pé rárá ó bá mu òun ní tó ń rí tó ń fi sọ ni tó ń rí tó ń fi sọ ni so yóò wá di ìfọ̀rọ̀wérọ̀ so tí a wá yọ òdodo jáde níbẹ̀ so eléyìí kò mú kinní kankan dání so kò mú kinní kódà àwọn tí wọ́n jẹ́ àfẹ́sìn gan láàrin àwọn àfáà síra wọn gan láàrin ara wọn láwọn àfáà gidi láàrin wọn síra wọn wọ́n darúgbó ara wọn sí àwọn ṣe tí àbáyé wọ́n darúgbó ara wọn lágbájá ètò ń sọ ń bí báyìí ètò ń sọ ń bí báyìí ẹ̀ẹ́dẹ́ bá ka àwọn tíra mi ẹ̀gbẹ́ ìtí Albani àfa Albani ó sọ báyìí tó sọ yìí kò wọlé babunu bas ó lè ní tó sọ yìí kò wọlé Albani tálbani sọ ń bẹ̀ yìí ìtàn Albani tiẹ̀ tó sọ pé ẹni tó bá ṣe báyìí ó ti ṣe bídíà tó ti yọ́pọ̀ nú ẹ̀sìn eléyìí kò rí bẹ́ẹ̀ so bàbá Albani náà ó tún ṣe ọ̀rọ̀ tí kì í sọ wọn kò sì dí kò fa wàhálà so ìyẹn gangan ló ń jẹ́ mímọ̀ so ṣùgbọ́n gbogbo táwọn táwọn sọ yẹ o àwọn ṣe kíni wọ́n ń ṣe torí pé ní mímọ̀ ni wọ́n ń lò kì í ṣe pé àwọn tí wọ́n takú lé ní o tó ń ṣe ṣíríkù ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tẹ̀ ń pè láàfáà lé ní ṣíríkù làwọn ń ṣe o àwọn oníṣíríkù á bá wọn jà gidi á bá wọn jiyàn gidi ni o ṣíríkù ó tún burú ju nǹkan míì lọ nifak lè akibaru gbogbo àwọn yẹn burú lọ́lọ́run fi sọ àlá lọ́lọ́run fi sọ fún àdàbí sọ̀sán pé wajadilhum billati hiya ahsan illa alladhina zalamu minhum àyàfà ẹ bá wọn jiyàn lọ́nà tó dáa àfàwọn tí wọ́n bá ṣàbòsí so ìgbẹ́ wọn lò fún àwọn ìyàwó ìpọ̀nsẹ̀ abẹ́ àwọn tó bá ṣàbòsí ó ní wọ́n gbé nínú tiwa náà á bára wa jiyàn lọ́nà tó dáa àwọn yẹn ni àyà yẹn bá gbé wúdẹ̀ wọ̀nyí lásẹ̀ bí lè rọ́bì bil hikma wal mau'izatil hasana lọ́nà tó dáa ni ìyẹn ni pé ẹni tí nǹkan kan ò yé tí
tí ò mọ nǹkan nípa ẹ̀sìn so àrọ̀rá gbé kalẹ̀ fún àrọ̀rá bá sọ abẹ́ntà ń bá sọ tó náà wò pé òkè bẹ́ẹ̀ ni àmọ́ tó yé mi ni àmọ́ tó ń bá sọ tó rí pé ẹ̀rí rèé tó ní rárá ní táwọn bàbá wa sọ náà ni àwọn bàbá wa sọ ilà lẹ̀dí náà tọ́lá mú mi ní àwọn ìyẹn ti ṣàbòsí irú àwọn ìyẹn wọ́n bá jiyàn lọ́nà ní ìjiyàn tó burú tẹ́ pariwo mọ́ra yín tẹ́ kígbe mọ́ra yín tó yẹ ìyẹ ò kì í ṣe lọ́nà tí ò ní báyìí irú yẹ kì í ṣe bèlè hikima máa o tó ọlọ́run sọ fáànàbí náà kódà tó dé orí àwọn kìfì ọlọ́run sọ fáànàbí ẹ̀yà ayọ́ ànàbí yìí jáhídìl kùfárọ̀ wálé mùnáfìkì náà kùfárù ní kèfèrí pọ́nbélé mùnáfìkì ní tinú ẹ̀sìn ètò sọ pé òun ṣe ìsìlámù tó sì ṣe nǹkan mi ọlọ́run ní wà ànàbí jáhídìl kùfárọ̀ wálé mùnáfìkì náà àti kèfèrí àti mùnáfìkì báwọn jiyàn wáyé ló yẹ alẹ́ yìí kì í ṣe pé kò jiyàn lásán o bínú sí wọn gbà tó bá bá wọn jiyàn gan bínú sí wọn. so tó bá rí bẹ́ẹ̀ so tó bá wá ń ṣàbòsí ìrọ̀ ẹni tó bá ń ṣàbòsí agbọ́dọ̀ á sì wáàsí tó le fún wáàsí yẹ ó le kì í ṣe wáàsí rí ọ ibi tí yàtọ̀ wà nìyẹn táwọn èèyàn mísì ẹ̀ papọ̀ mọ́ra wọn so o gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ wáàsí ọmọ yàtọ̀ sí wáàsí tó ṣe fáfá wáàsí tàfá ó yàtọ̀ sáà wáàsí fáwọn ẹ̀ tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan rárá wáàsí tó ṣe fún ẹ tí ó jẹ́ nàṣàrà àbí yahudi ó yàtọ̀ sí wáàsí tó ṣe fún ẹ tó jẹ́ pé kèfèrí gangan lòun kò tiẹ̀ yahudi kò nàṣàrà kankan kèfèrí pọ́nbélé so gbogbo ẹ ni ó ti ní bẹ́ẹ̀ wọ́n ṣe gbọ́dọ̀ ṣe so àwọn tí wọ́n bá ṣàbòsí wáàsí tiwọn kì í ṣe wáàsí tó rọ̀ wájú ló fi alẹ́ yìí ó bínú sí wọn tó náà mọ̀ pé tó náà fi mọ̀ pé òun ti kọjá àlà so bó ṣe bí ti tọ́lọ̀ wọn bá sọ nìyẹn so kì í ṣe pé gbogbo ẹ̀ náà ni kò lè tó yẹ sílẹ̀sì síbà nábì ṣe ṣe nìyẹn àbáyà Kùránì kó la kàí ni so kọ́lọ̀ wọn bá aláàkó ṣe àlékún àgbọ́yé ẹ̀sẹ̀ fún wa so èyí tó burú jù wá ni àwọn tó ṣe kíni àwọn tí wọ́n pera wọn láàfà tí wọn ò mọ̀ báwọn yìí sáàfà tí wọ́n sì ń kílé mọ̀ àfa tí wọ́n wàá takú lórí tí ò da àbí bóyá ìkíní náà wọn ò mọ̀ náà ni tí wọ́n sì takú sórí ẹ̀ tí ò ní lọ abẹ́ mo gbọ́ nǹkan yẹn jẹ́ lọ ṣèwádìí ẹjọ́ lọ ṣèwádìí bí sódodo ni tí irọ́ ni tí wọ́n wàá takú lórí tí wọ́n lórí tó gbéra lórí irọ́ títí tí wọ́n fi wá sọ́ra wọn di mùṣírikùn bẹ́ẹ̀ni tí wọ́n fi sọ́ra wọn di fàásìkùn so ẹ sì lọ mọ̀ wípé táàfà kan àbí ẹni tí wọ́n ń wò láàfà kan tó bá ṣubú kíkọsẹ̀ yẹ yóò kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ṣubú o ẹ̀yin tẹ́ bá wá já àfà ẹ̀yin ẹ̀ wà máa wò ó ẹ̀ wà ní tètè kẹ́ẹ̀tètè dìde sí ní dídìde tó lágbára so bí irú ẹni bẹ́ẹ̀ bá ṣubú táwọn yẹn wá ṣubú tẹ̀lé lọ rẹpẹtẹ ẹ̀yin tẹ́ dákẹ́ tẹ́ ń wò tẹ́ ń bá rẹ́rìn ẹ̀yin lẹ́jọ́ jìyà wájú Ọlọ́run so ẹ̀yin lẹ́jọ́ jìyà wájú Ọlọ́run torí ẹ̀ àwọn àṣẹ ní sinmi àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Ọlọ́run ó sì jẹ́ kẹ́mi wá ogun àwọn ọmọ wa àwọn àrọ́mọdọ́mọ wa wọ́n tún wà lẹ́nu ẹ̀ tí wọ́n iṣẹ́ ò ní kú láíláí iṣẹ́ Ọlọ́run yóò kú yóò mọ bí àwọn èèyàn rí ó mọ ṣẹ́kù lórí ilẹ̀ ni àwọn tí ó mọ tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ ṣẹ́kù lórí ilẹ̀ tálùkì àmọ́ Ọlọ́run fi dé ni Ànábì sallallahu alaihi wasallam ti sọ bẹ́ẹ̀ so kò sí tàbí ṣùgbọ́n nù yẹ so abẹ́lọ́wọ̀n ọba àlà kọ́lọ́wọ̀n ọba kí ó sì dáa fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ̀n àyìn tọ́lọ́wọ̀n ọba ti fi yé wa nú ẹ̀sìn abẹ́lọ́wọ̀n kọ́lọ́wọ̀n ọba kó jẹ́ kó tún máa yé wa sí abẹ́lọ́wọ̀n kọ́lọ́wọ̀n kó jẹ́ kó máa yé wa sí súnà Ànábì sallallahu alaihi wasallam kò sí bá a ti fẹ́ sí kò sọ́mọ tó fẹ́ dá sí bó o bá ti ṣe súnà wò sí Islam ni súnà àwọn rọ́fídọ̀ àwọn kọ̀wárí kí ló yọ wọ́n kúrò ní tó yọ wọ́n kúrò tí mo ò ṣe náà ni súnà náà ni mo ò ṣe ni wọ́n fi ṣe mùsùlùmí mọ́ so súnà Ànábì sallallahu alaihi wasallam láàṣì so tó bá dẹ̀ ti ń ṣe ó ti jẹ́ onísúnà náà nìyẹn nígbà tó bá ti ń ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam kò sí yàtọ̀ àsúnnàtú ìyá al-Islam wa súnà Ànábì ni so ẹnìkan wá ní mo rí lórí ibì kan nínú ẹnìkan ní òun ò ní pera àwọn ló ní súnà ṣùgbọ́n wọ́n sá máa ṣe súnà ṣùgbọ́n òun ò ní pera ìwọ ló mọ̀ ń gbà yẹ ní tó bá wù ẹ́ kó o ṣe àdínkù sáà ti máa ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam tèmi táwa bá rí ẹ tí wọ́n bá ti ṣe súnà tèmi wù ọ́ bá pẹ́rẹ́ àwọn ó pè ọ́ pé àwọn onísúnà ni ọ́ ìwọ ló mọ̀ so àwọn tó bá rí ẹ ó pè ọ́ bí wọ́n ò pè rẹ
so bí kéèyàn sọ pé òun ò ní jẹ́ orúkọ tó dáa mọ́ so wà ní jẹ́ mọ́ ni ó jẹ́ ó mọ bẹ́ẹ̀ lọ́n pé orúkọ tí mo jẹ́ orúkọ tó dáa yìí ọlọ́run tí ó rò mí jẹ́ kí n jẹ́ délẹ̀ ní tó mọ̀ sọ nìyẹn wọ́n sọ ẹ́ lábíọ́lá ọlọ́run jẹ́ kọ́lá ó dé o ní tó mọ̀ sọ nìyẹn ó sì máa gbánà bí ọlá ó sì dé lọ́nà rọrùn ṣé ó wàá sọ pé nítorí pé ẹ ò fẹ́ péré lábíọ́lá ó wà ní ṣé ó péré ó wà mọ́ péré lólòsì ni ibi tó dáa lèèyàn máa ń fi rẹ̀ tì sí nǹkan rí lèèyàn máa ń fi rẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ ṣọ́ra yín ní orúkọ tó dáa ẹ sọ àwọn ọmọ yín lórúkọ tó dáa torí pé orúkọ yẹn yóò lapa nínú ìgbésí ayé wọn náà orúkọ yẹn náà wọ́n tún fi pè wọ́n tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama so bó wá mórúkọ ní sọ nígbà tó wá ní ọ̀ní fẹ́ yóò fẹ́ jẹ́ so orúkọ tó dáa náà ló pè rẹ̀ ibẹ̀ náà ló sì ṣe kíni ó sì máa ṣiṣẹ́ rẹ̀ pé kéèyàn wá pè rẹ̀ lóko tó dáa kó má wàá ṣiṣẹ́ rẹ̀ ibi tí problem yẹn ni ò dáa tó gbọ́dọ̀ pè rẹ̀ lóko tó dáa wá máa ṣiṣẹ́ tọ̀ so ìtorí ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ onísùnà so ó wà máa ṣiṣẹ́ tọ̀ pé àwọn náà fẹ́ kájú àwọn sàábé kọ́nà bá ṣe fún wa Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar gbogbo ẹ̀yin jàmáà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ tún máa ń bọ̀ wá tẹ́ tún máa ń wò wá gbogbo Ọlọ́run sọ̀rọ̀ dáadáa fún wa gbogbo tó ń jẹ́ dáadáa táyé àti àkírọ̀ Ọlọ́run ṣe fún wa gbogbo tó ń jẹ́ dáadáa táyé àti àkírọ̀ Ọlọ́run ṣe fún wa gbogbo tó ń jẹ́ dáadáa táyé àti àkírọ̀ Ọlọ́run bá ṣe fún wa Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣe rí nǹkan tí fẹ́ fàyọ nù ọ̀rọ̀ tí sheikh wa ṣàlàyé fún wa ní ọwọ́ alẹ́ àná ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nú ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó tì kìíní tó ń dá wa lálẹ́ ní ìgboro táwọn àwọn àfáà kan sọ pé ẹ má dárúkọ àwọn kan ní ká dárúkọ pé ànábì òkè ń dárúkọ àwọn tó ṣe tí ó dáa àwọn kan lánàbì ń dárúkọ oníkálukú ń sọ gbogbo ìtí ohun wọn èyí tó bá wọn oníkálukú ló máa ṣe kí ni o ní kó tẹ̀lé ń bẹ̀ ṣùgbọ́n àwa ń dárúkọ lọ torí pé ànábì Muhammad dárúkọ aláburú ànábì Muhammad dárúkọ aláburú ó dárúkọ ẹni tó ṣe tí ò dáa kò dẹ̀ bò ó ọlọ́run náà dárúkọ aláburú kò dẹ̀ bò wọ́n láṣìírí àwọn ẹlòmíín wà tẹ́ pé ànábì Muhammad dárúkọ wọn àwọn ẹlòmíín wà bí àfáà ṣe ṣàlàyé tánàbí Muhammad dárúkọ wọn kò wá ń ṣe irú títa àwọn èèyàn títí wá yìí àwọn babaláwo àfáà láàrin dárúkọ wọn nígbà téèyàn wó sùn tó wó sùn tó lanu gbogala tó ní ànábì Muhammad náà oníjàlábì ni ṣerú ẹni bẹ́ẹ̀ ṣe ká filẹ̀ àlè filẹ̀ èèyàn wo ẹja gbọ́ná kó tó di torí pé wọ́n ní ká lè fi aburú tó ṣe ká fi wọn ayé pé ní tó sọ rèé o gbogbo ẹ̀yìn ayé ẹ rí ní tó sọ o torí ẹ̀ ara ta fi lè dárúkọ rẹ̀ tí wọ́n bá sọ adúrú ọ̀rọ̀ báyìí tó dáadáa parọ́ mọ́ ànábì Muhammad kí lẹ máa ṣe sọ̀rọ̀ ẹ̀ pariwo ẹ̀ fàyè pé lórí orí ibú eléyìí ti ga ju ń tà ní dárúkọ ẹ̀ lọ ẹgbọ́n tí wèrè yìí wí. ó ní wọ́n ní anabi sàlàsàlà ọlọ́bìnrin kan wá bá anabi Muhammad máa ha sọ bí làhábìhí lámà pẹ̀lú ọmọ rẹ̀ kékeré tí ń kẹta ìró. ọ̀ngbọ̀ fàkọ́lá nàbí sàlàsàlà. anabi wa sọ báyìí pé irú jáde wà lá. ìwọ ọ̀gá ọlọ́run ti ń bẹ lára ọmọ kékeré yìí jáde. ana rasulullah. èmi lòjíṣẹ́ ọlọ́run ti ń pàṣẹ fún ọ pé ọ jáde máa jáde. kọ́lá fọ́bàrà. ní n ti ń bẹ lára ọmọkọ́mọ nì ló bá jáde ló bá rí wòsàn. ló bá rí wòsàn. ó rí wòsàn ó rí sílẹ̀. ẹ yóò bá nàbí Muhammad. sallallahu kọ́lá fàhà dátì ilé ìkábàṣẹ́ ni àwọn afún ànábì. àwọn afúnkárẹ́lá Muhammad ní àpò méjì. wàṣẹ hamẹ́ni akọ̀tì àti wàrà. àti wàrà. wàṣẹ hamẹ́ni sàmùnì àti òróró. àti òróró tí èdè. wọ́n fún ànábì wa. wọ́n fúnkárẹ́lá Muhammad ó tẹ̀ sàṣẹ́ ló ṣe. fakọ́lá rasulẹ̀ sẹlẹsẹlẹ. ànábì wa sọ báyìí pé. ó ṣe alahakọ̀tì
ó ní gba wàrà wàrà wàsámùnì gba òróró wà ó sì àhádà kábàṣẹ́yìn gbà kan nínú àgbo méjì tó fún mi. wàrádà alẹ́ àlẹ́ àhárẹ̀. ànábì wa dá odó dá padà. ó dá ẹyọ kan padà níbẹ̀. nínú àgbo méjì. nínú àgbo méjì ní ó dá ẹyọ kan padà. ó dá kan padà. ó dá kan padà. ẹyọ bá ànábì. ẹ dákun kí lànábì ṣe o. kí ló ṣe. jálàbí. ó ṣe jálàbí ni. ó ṣe jálàbí ni. wọ́n bá kó àwọn jálàbí ẹ̀yìn àwọn jálàbí ànábì náà ṣe jálàbí. ànábì ṣe jálàbí. ṣe jálàbí jálàbí ò yí ọ ni. ṣẹ́yìn náà fi ti ara yín gbọ́ òfò ọ̀rọ̀ lẹ́nu ẹni òfò tó sọ pé oníjálàbí lànà bí mọ̀ọ́mọ̀ àjánọ́sí náà tó bá kẹ́ lójú pé kí lànà bí ṣe o jálàbí ni oníjálàbí ni ó pè ànábì lóníjálàbí a lè fi wọn ayé pé àwọn tó ń pè lóníjálàbí rè àwọn tó ń tẹ yẹ̀pẹ̀ tí yẹ pé wọ́n ń yẹṣẹ́ wò àwọn oníyẹ̀pẹ̀ báyìí tó ń tẹ yẹ̀pẹ̀ àwọn gọgọ lóníjálàbí nílẹ̀ Yorùbá èdè ẹ̀ nílé ìtumọ̀ ẹ̀ ní lábáwá kéèyàn fa nǹkan ló ń jẹ́ jálàbí àwọn talẹ̀ yìí ń pè lóníjálàbí nílẹ̀ Yorùbá àwọn rèé ìtumọ̀ jálàbí rèé tẹ́ bá ń dárúkọ oníjálùbù àwọn tó ń ṣe bẹ́ẹ̀ nìyí àwọn tó ń yẹṣẹ́ wò àwọn gbèsòro rẹ tó àfáàṣe wùwà àwọn tó ń gbẹran tó máa náà fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan tó ń gbẹran tó ń gba ìfun tó máa ní kó lọ wá ìfun ọ̀pọ̀lọ́ wá àwọn ẹ má wọrí alájà máa bá yín wá tẹ́yìn ò bá lè rí abá yín wá tó ń gba orí èèyàn tó ń gbọkàn èèyàn tó fi ń jó oògùn àwọn yẹn náà ń pè lórí jálàbí nígbà tẹwà attribute orí burúkú yẹn má nà bí pé ànábì náà o orí burúkú tẹ̀ ń ṣe o ẹ wá jò má nà bí mọ̀ọ́mọ̀ ṣé ká wá dákẹ́ ká máa wòye ràn pé ẹ ṣáà fún wọn lẹ̀ tábà ti lè fi yín lẹ̀ ẹ fẹ́ kó bẹ́ẹ̀ sí nìyẹn ara wọn náà ní Sànú Ṣéwù tóun náà ẹgbọ́n gbogbo ara gbọ́n tóun náà wí òun náà dúró lórí odó ó ń pọ̀fọ̀ ara wọn náà ní Musa Buhari tóun náà ṣe kí ni o kí ló ṣe òun náà lọ ṣọ́ọ̀ṣì òun náà lọ ṣọ́ọ̀ṣì ó ń ṣe kí ni o gbà tó dé ṣọ́ọ̀ṣì ó sọ pé Jésù kú fẹ́ ṣẹ̀ wọ́n bíbẹ̀ ṣé irú àwọn èèyàn yẹn la máa gbọ́dọ̀ tó ń sọ la máa bò láṣìírí tó o lè ború wọn láṣìírí kó má jẹ́ ìyàwájú Ọlọ́run kí wọ́n gan bá ẹnikẹ́ni tó bá make attempt láti ború wọn láṣìírí òun gan máa jẹ́ ìyàwájú Ọlọ́run tó Ọlọ́run gan máa sọ pé ní tí mi ò bò ni wọ́n ń bò àwọn ẹni òfò gbọ́n tí Musa Buhari wí torí ẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ wọn tá à ń dárúkọ wọn wọn á ní ń dárúkọ wọn tún gbé eléyìí tí Musa Buhari wí. ìlànà méjèèjì tá a wà ń bẹ̀ yìí tọ́mọ rí ọba ṣe tí ń dùn mọ́ àdúrà ni ọmọ ṣe àdúrà ni ọmọ ṣe nǹkan tí ń ṣẹlẹ̀ pé àwọn tó yẹ kó ṣàánú aráàánú lọ́dọ̀ wọn ilé mélòó ni Jesus kọ́ kírísítẹ́nì ìbíra rẹ ilé mélòó ni lónìí arínú kírísítẹ́nì tó ní ilé ọ̀fẹ́ ní mẹ́fà ní Banana Island ó wà níbi mẹ́jọ ní Lẹ́kì ó tún wá ní mẹ́fà ní Ìkòyí ṣé Jesus ṣe gbogbo wọ̀nyí ó fàyè ṣàánú ó fàyè sí lọ́hùn ó sì kú nítorí ẹ̀ṣẹ̀ yìí 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 ṣé wọ́n lè kú torí ẹ̀ṣẹ̀ nìkan yìí èèyàn mélòó lọ rẹ̀ lẹ́gbọ̀n èèyàn mélòó lọ ṣàánú Jesus wáyé wá ṣàánú ni àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà. àwa ti gbọ́ fọ́nrán fídíò. láti ọdún yìí ẹ ti wà báyìí náà ẹ ti padà ọwọ́ ó níbi Ọlọ́run fẹ́ lò yìí. bí ọ̀rọ̀ àti ibi Ọlọ́run fẹ́ lò yìí kiri
gbogbo àwọn àáfàá nílànà níta bá ṣèkó gbogbo yín ni mo bí gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn. wọn náà fetí ṣé ẹ lo sàlámù àlékún ṣé wọn náà fetí ara ẹ gbọ́ ohun tí òpònú yìí sọ ó fetí ara ẹ gbọ́ orí gbogbo orí burúkú tó jáde lẹ́nu èèyàn ó láàánú iná ni Jésù ṣe títí tó fi kú torí ẹ̀ṣẹ̀ àwọn ta ni o ẹ̀ṣẹ̀ àwọn Christian ṣé kàdákẹ́ ṣé ó ṣe kọ́nà ṣé kọ́nà ló ti ṣe gbogbo ohun tó wọn bá ti ṣe ní kọ́nà ẹ̀yin ayé àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa tẹ́ pé ó ń ru yín lójú pé kò yẹ kí ọmọ dárúkọ èèyàn Islam ní ká má dárúkọ orú àwọn èèyàn yẹn gbọ́dọ̀ fi ohun tó ń ṣe yẹn torí àwọn eléyìí ò ṣàṣìṣe o eléyìí tó ń ṣe kò kí ń ṣe àṣìṣe àmọ́mọ̀ ṣe leléyìí tó ń ṣe wọ́n bà ẹ̀sìn Ọlọ́run jẹ́ kí lẹ́ni pé kí ni nǹkan tó ń ṣe Ọlọ́run ọba sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wọ́n wá ń twist ẹ̀ síbi táwọn fẹ́ káyébàlè láìkí táwọn káyébàlè gbá táwọn ṣé káwa fún wọn lẹ̀ ohun tọ́lọ́run ò sọ òun mú àyà Kùránì ó parẹ́ ibi tọ́lọ́run ọba ti sọ bẹ́ẹ̀ pé wà mọ́ kọ́tà lúwù wà mọ́ sọ́là búwù wà lákìn ṣùbí aláhùn ó parẹ́ òun wá sí pé wọ́n pa ló fi kú fẹ́ṣẹ̀ wọn pé ó kú fẹ́ṣẹ̀ wọn Ọlọ́run dẹ̀ ni wà mọ́ kọ́tà lúwù wọn pa wà mọ́ sọ́là búwù wọn rẹ̀ kàn má gbélébù wà lákìn ṣùbí aláhùn àdàrú mọ́ wọn lójú ni kò lè kà yẹn fún wọn bẹ́ẹ̀ pé ẹ̀yin tẹ́ ní Jésù kú fẹ́ṣẹ̀ yín tẹ́ ń gbé cross Jésù kiri Jésù ò mà kú fẹ́ṣẹ̀ anybody kò lè kó tiẹ̀ fún wọn ní church but torí tó fẹ́ jẹ ó wá lọ sọ fún ọ pé àánú ẹni Jésù ṣe títí tó fi kú fẹ́ṣẹ̀ yín náà àwọn wèrè kan wá ń support ẹ pé ẹ fi Musa Buhari lẹ̀ ó ti sober kò í sober o ohun tó sọ yẹn ó gbúdọ̀ lọ kó jẹ islamically kó bọ́ta kó sọ pé àwọn sì sọ ni o kọ́ lọ foríjì òun almost 3 years ló ti ń lọ sùn tí Musa Buhari ti sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ yẹn ó dẹ̀ ṣàdéhùn pé òun máa lọ ṣàtúnṣe títí dè ní ṣó ṣe àtúnṣe ìwọ tó ń pè wá pẹ̀lú private number àgbà private number wọlé onírànù tó fi private number pè wá láti ìgbà yẹn tó náà máa ṣàtúnṣe títí dè ní ṣé kò yẹ kó ṣàtúnṣe dè ní ó yẹ kó ti ṣàtúnṣe bọ̀ torí èṣù ti kó sí wọn lẹ́mìí èṣù ń control mind gbogbo wọn ni tí ó bá yẹ pé èṣù ló ń control mind èèyàn ni èèyàn máa wá èèyàn wàá fẹnu bẹ̀ sí Ọlọ́run jẹ́ ò wá ní ṣàtúnṣe wàá tún wá lẹ́ni pẹ́ ṣàkíyèsí ó yìí tún máa dúró lórí pé ò ní í ṣe padà olórí ibú ni irú ẹni bẹ́ẹ̀ olórí ibú lẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ń ṣe yìí èyí tí bàbá Lówóró gan sọ tí bàbá Lówóró sọ ok tí bàbá Lówóró tó ti kọ́kọ́ fi bísímìlà ìdípò ọ̀fọ̀ ṣe lè dá ẹbọ pọ̀ mọ́ ìsìlámù ni tí ò yé mi ni tí ò tí yé mi ni pé ṣe lè dá ẹbọ papọ̀ mẹ́sìn gbogbo wa la sọ pé no kò ṣeé ṣe ìgbà tí ò ti ṣeé ṣe yẹn ohun tí bàbá yẹn sọ kọ́kọ́ rẹ̀ tiẹ̀ pé àìrọ́ o ẹ má fi bísímìlà ìdípò ọ̀fọ̀ o ó tán but wọ́n wò pé àwọn ju ẹni tẹ́ pé máa irú àwọn làwọn máa bọ́ tàwa kọ̀rẹ́tì ọ̀rọ̀ tábàjẹ́ wa ń sọ̀rọ̀ ẹni tó máa kọ̀rẹ́tì wa ṣó mọ kéwú tó wa ni mi ò mọ kéwú tó yín but ìyà tẹ́ máa jẹ wájú Ọlọ́run kò sẹ́ni tó máa jẹ̀yà tó yín torí ìyà tẹ́fẹ́ jẹ lọ́lọ́run ṣe dẹrú mi sí yín torí pé kẹ́mi yín bá lè ga sókè pé ẹ̀ ní gbọ́ ó ti di àwọn èèyàn tó máa bá yín sọ pẹ̀lú ikram pẹ̀lú ikima ó ti dẹ wọ́n sí yín wọ́n ti bá yín sọ pẹ̀lú ìlàkàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti fọpọlọ bá yín sọ but ẹ gbọ́rọ̀ sáwọn yẹn lẹ́nu àìdẹ̀ gbọ́rọ̀ sáwọn yẹn lẹ́nu yẹn Ọlọ́run wa pẹ̀ ok ìṣẹ́ náà ní gbọ́ ni ẹni tí ò ní fi ọ̀wọ̀ bá yín sọ tó máa yọ respect kó gbèsè ayé yín tó kà máa sọ tiẹ̀ lọ òun ni máa dẹ́ sí yín nígbà tó dẹ́ mí sí yín sìn ṣé gbogbo àṣàṣì tẹ máa ń nẹfẹ́ sà gbogbo ẹ̀yin àfọ àwèrè yẹn gbogbo àṣàṣì ṣe é gbogbo iṣẹ́ àbí kò ti bàjẹ́ àbálọ́wọ̀n disgrace yín pẹ̀ ẹ̀yin àtàṣàṣì yín àti kúdè ní nǹkan kò ṣẹlẹ̀ èèyàn kan pè mí ní àná nípa fásitì yìí gbàtẹ́ sọ̀rọ̀ àwọn olóró yẹn tó ẹ̀rú wá ń bà mí
mo wò pé ṣé nǹkan kò ní ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́ mo ní ṣé torí ẹ̀ ṣe pè mí ẹ má pe fóònù mi mọ́ ẹ ní mọ́ ni ó ní ẹ̀rù ń bà mí nàbàṣà ẹ má bẹ̀rù kọ́kọ́ ilẹ̀ ń bẹ̀rù àwọn wèrè fún ẹ má bẹ̀rù pé kí nǹkan kan má ṣẹlẹ̀ ṣe nǹkan kan má ṣe tà ní àwọn tẹ́ pé wọn tán ní kankan tán lè ṣe lẹ́yìn bẹ̀rù wọn ẹ fa àwọn ẹlẹ́ àwọn tẹ́ pé wọn jẹ́ kankan tó bá kọ́ ní kankan ní ṣe bó ṣàlẹ̀ ṣèbálìjọ́ nílẹ̀ kó máa kùn wúwúwúwú igi ló ń dún ẹ wo kíni wèrè wọn tó ń fì àwọn wèrè mo ti sọ pé every program tí bá ti ṣe máa ṣòro wọn fún yín kẹ́rì pé ọ̀nà ń pa àwọn àfọ onísúnà àwọn àfọ àbídíà tí ẹ kàn tú àṣírí orò kàn jẹ́ káyé mọ tó ń pè ní orò tó ń tú jáde òun ló jẹ́ káwọn èyí kí irọ́ yẹn máa gbòkè lọ àṣírí rọ́lẹ̀ ti tú wàkúlíjàlè àkú wàzà akọ̀lì bátìl iná bátìl àkànà sàwùkọ̀ bísímìlá ẹ̀ wòrò. irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀ ọ̀yá mọ̀jú júfọ̀ o mọ̀jú ìyẹn fún sí àwọn ìyá àwọn ọmọlé àwọn ẹgbẹ́ ọmọdé ti ṣe rí ibu tí ó lè lọ́ba ẹ̀ ò oòrùn náà rẹ̀ iye pátákó pẹ́lẹ́bẹ́ yẹn ń dún òun rẹ̀ ẹ̀rí ẹ̀bí ẹlẹ́jọ́ ẹ̀ bẹ́ẹ̀. irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀ ọ̀yá mọ̀jú júfọ̀ o mọ̀jú ìyẹn fún sí àwọn ìyá àwọn ọmọlé àwọn ẹgbẹ́ ọmọdé ti ṣe rí ibu tí ó lè lọ́ba ẹ̀ ò oòrùn náà rẹ̀ iye pátákó pẹ́lẹ́bẹ́ yẹn ń dún òun rẹ̀ ẹ̀rí ẹ̀bí ẹlẹ́jọ́ ẹ̀ bẹ́ẹ̀. irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀. ṣé ti rí tó ń pè lóró fúnra yín kọ́ lọ́wọ́n ọba jọ má ṣàìsíjú àánú ẹ̀ wo gbogbo wa o ìdáwọ́lé wa ọlọ́wọ́n ọba jọ má ṣàìjọ yọrí sí dáadáa ṣé iná fojú ara yín rí tó ń pè lóró ẹ̀rí pé rọ́ọ̀dù igi pẹlẹbẹ wọ́n jù wúwúwúwúwú àwọn ìmáàmù àwọn àfáà àti ẹ̀kọ́ jáṣẹ́ wọn ò jáṣẹ́ gbogbo wọn wá ọkàn tiẹ̀ mú kí lórúkọ ẹ̀ gbogbo bóyá bó ṣe yẹ kí wọ́n jáṣẹ́ yìí wọn ò jáṣẹ́ ọwọ́ mọ̀ àwọn náà ṣé wọn náà lọ tò pẹ̀lú àwọn ẹlẹ́bọ ni kò tiẹ̀ yé wa tí ò bá síbẹ̀ ni odidi mọ́ ẹ̀yin ìyá wa ṣe ti róró ṣe rí dáadáa gbogbo yín rí ẹni tí ò bá rí inú ẹ̀yin ìyá wa kó lọ wo fídíò tá a ṣe ń jẹta kó lè lọ sórí muhadi abá ń bẹ̀ òrò wà ń bẹ̀ àti gbé káàkiri wọ́ọ̀dù ẹlẹ́gbọ̀n ti ń rí tán pẹ̀lú oró sí ọ̀rọ̀ pé tóbìnrin bá fojú kó oró máa gbé wọ́n wo orò ní nàìjíríà wọ́n wo lamẹ́ríkà ẹ̀yin ará amẹ́ríkà ṣe róró àbẹ́ẹ̀ rí ará london ṣe róró ẹ̀yin obìnrin ṣe rí àbẹ́ẹ̀ rí ṣe ti rí orò nìyẹn kò sí tẹ́lẹ̀ ṣe orí burú kò sí ẹ̀yin ìmáàmù tẹ́ tò pẹ̀lú àwọn olóró lẹ́ ba ìsìláàmù jẹ́ nílẹ̀ yorùbá tẹ́lẹ̀ dúró lórí òdodo kò sí tó ń jóró irọ́ ni èèyàn ló ń bẹ́ndì orò lóró fi ń ké èèyàn tó ń bẹ́ndì ẹ̀ láàrí yẹn èèyàn ló wà ń bẹ̀ tó ń mu tó ń fi wóówóówóówó àjọ ilé ẹ̀kọ́ dìde wa kó máa pariwo wóówóówó kẹ́ bọ́dí máa ń pè yéé olóró ti dárúkọ wa máa káwọn olóró wa pé mi o olóró wèrè wo ló ń gbé ẹ irọ́ àwọn bá ba irọ́ burúkú irọ́ olóró ọlọ́mọdé aṣorí burúkú tóóró bá wá sádùúgbò yín tó wá ń dún ẹ̀yin ìyá yín bàbá tẹ́ bá ti ń gbọ́ tó lòún dún ládùúgbò yín ń tẹ́ máa kọ́ tí ẹ̀ ṣe ládùúgbò kó sì lọ wèrè tó kàn pariwo máa pariwo disturb wa ládùúgbò ń bí ẹ̀yin wèrè olóró ló ṣì dájà tì bílẹ̀ tí lórí burúkú tẹ̀ ń ṣe ẹ pariwo ẹ káriwo yín lọ wọ́n ní ẹ bú àbí kílẹ̀ fẹ́ ṣe ṣe bí igi lẹ̀ ń fì ṣe bí igi pẹlẹbẹ bí rúlà lẹ̀ ń fì tẹ̀bí ń dẹ́rù bà wá àbórí yín ti dàrú ní ẹrù pàtì rí ni ẹ̀rọ bá sáyé sí tú ó ti tú láṣì ní ẹ̀jẹ̀ kó dùn wọ́n àwọn wèrè olóró oró ṣíwó lẹ́ ń fi oró wèrè wo lẹ́ ń fi ẹ̀yin onírọ̀ ẹ̀yin ìmáàmù tí ẹ̀kẹ́ jáṣẹ́ wọn tẹ́lẹ̀ jáṣẹ́ wọn ẹ̀yin àáfàá wa ẹ̀mí kálukú wa làkúndínù kú wàlẹ́ ẹ̀dí làkúndínù kú wàlẹ́ ẹ̀dí ókè ńgbà tá a ti ṣe làkúndínù kú wàlẹ́ ẹ̀dí ni fún wọn tó wá tún wá lọ mú mọ́ṣáláṣí wa tó ń fọ tó ń wo bẹ́ẹ̀ gbọ́n tó ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí gírọ́gbọ́rọ́gbọ́ ẹ̀ ní ìdíròkò tó ń wo mọ́ṣáláṣí tó ń mú mọ́ṣáláṣí tó ń fọ gbogbo gíláàsì bẹ̀ báwọn àwọn
àwọn ṣòro lọ́wọ́ ẹ̀ ń pèrún ẹ̀ ń ṣòro lọ́wọ́ àwọn ń pèrún lẹ́wà torí ẹ̀fọ́ mọ́ṣáláṣí ókè ààrẹ máa jẹ́ kọ́ rí tó ń jòrò yín yẹn ní gbangba bú ẹ máa mọ tó ń pè lóró àbórí yín burú ni gbogbo ẹ máa wá rí tẹ́ ń pè lóró tẹ́ háìdì yẹn tẹ́nitẹ́ bọ̀dì máa jáde gbogbo ẹ máa wá rí oró yín yẹn alẹ́ ti gbé jáde pé ókè orí yín burú oró wèrè tẹ́ ń pariwo yẹn ó yá ń dẹ́ abẹ́ ṣe kẹ́ṣe tẹ̀bádẹ́ lásàsì tó ń jẹ́ lọ́wọ́ ẹ̀ sàásì wa alájà Muslimatu ẹ̀ ń wá wàhálà ẹ̀lẹ́ni kí mú rí wa máa fi fóònù sí mi lójú ti bá mú yín ẹ̀yin olóró ó dà pa alájà wa kan ẹ̀ṣẹ̀ dé sí wọn fẹ́ rí orò ẹ̀jẹ̀ fóró wọn alájà oníbòtù ẹ̀ wóró orò rè irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀ ọ̀yá mọ̀jú júfọ̀ o mọ̀jú ìyẹn fún sí àwọn ìyá àwọn ọmọlé àwọn ẹgbẹ́ ọmọdáwọn ti ṣe rí ibu tí ó lè lọ́ba ẹ̀ ò oòrùn náà rẹ̀ iye pátákó pẹ́lẹ́bẹ́ yẹn ń dún òun rẹ̀ ẹ̀rí ẹ̀bí ẹlẹ́jọ́ ẹ̀ bẹ́ẹ̀. irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀ ọ̀yá mọ̀jú júfọ̀ o mọ̀jú ìyẹn fún sí àwọn ìyá àwọn ọmọlé àwọn ẹgbẹ́ ọmọdáwọn ti ṣe rí ibu tí ó lè lọ́ba ẹ̀ ò oòrùn náà rẹ̀ iye pátákó pẹ́lẹ́bẹ́ yẹn ń dún òun rẹ̀ ẹ̀rí ẹ̀bí ẹlẹ́jọ́ ẹ̀ bẹ́ẹ̀. irú irọ́ ìwọ̀n ń pa láwọn ń ṣòro àwọn ń ṣe ẹ̀rí oòrùn náà ni ó ń ju ẹ̀ ọ̀yá mọ̀jú júfọ̀ o mọ̀jú ìyẹn fún sí àwọn ìyá àwọn ọmọlé àwọn ẹgbẹ́ ọmọdáwọn ti ṣe rí ibu tí ó lè lọ́ba ẹ̀ ò oòrùn náà rẹ̀ iye pátákó pẹ́lẹ́bẹ́ yẹn ń dún òun rẹ̀ ẹ̀rí ẹ̀bí ẹlẹ́jọ́. ṣẹ̀rẹ̀ mọ̀ pé tí kinní yẹn bá ń dún láàrin òru tí gbogbo everybody ti sùn tó bá dún wúwúwúwú torí gbogbo everybody everywhere ti silent everywhere ti dá ó wá dún wúwúwúwúwúwú ẹbí mo ti já yín sí o bọ́ọ̀ máa operate o tó bá ní gbogbo ẹ̀yin ará Belfast ẹ má jà lápòjúwe gbogbo ẹ̀yin ará ìsàlẹ̀ Èkó abẹ́sọ̀rọ̀ ìsàlẹ̀ Èkó lé ní o ẹ má jáde ìsàlẹ̀ Èkó àpèjúwe ni o ẹ má jáde ìsàlẹ̀ Èkó gbogbo Òdùmọ̀tà ojú ọlọ́gbọ̀n ẹ má kọjá o kẹ́bọ̀ ní má jáde o ok ẹ mọ́ tó máa ṣe lára àwọn ikọ̀ máa dúró sí street John Street ní Òdùmọ̀tà á dúró sí John Street àwọn kan máa lọ dúró sí ojú rin níbi side ibi John Street yẹn náà ni àwọn kan máa dúró sínú ìsàlẹ̀ Èkó wọ́n máa hangi ara wọn káàkiri tó ń múrù kíní yẹn dání àwọn kan máa lọ dúró sójú ọlọ́gùn táwọn náà ní lọ́wọ́ wọ́n máa pínra wọn káàkiri ètò máa ń ṣe ni pé tó bá ti fi ládùúgbò kan ó ti níbọn yẹn bọ́jẹ́ máa ń ṣe tó bá ti fi wúwúwúwúwú tó ti ṣe ogbó sí yẹn ṣẹ́ni bóun bá ṣe dákẹ́ báyìí ẹ máa ní pé bó ṣe dún bẹ́ẹ̀ àwọn ẹlòmíì tó bá máa gbé báyìí wọ́n máa gbé ní street kẹrin lẹ́sẹ̀kẹsẹ̀ wàá wò pé tí o bá ń ṣàlejò ọ̀nà ni tí o bá ń ṣe spirit ni ó dún bí báyìí ó tún ti dún jìnnà nísinsìnyí wọ́n pínra wọn kiri ní o ìwọ́n náà pa wàláì ìwọ́n náà pa tó bá dún bí báyìí sìn á tún dún ní jìnnà lọ́wọ́ yẹn tó bá dún bí báyìí sìn á tún dún jìnnà bíbo míì bọ́ ṣe pínra wọn káàkiri bọ́ ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa ń pínra wọn káàkiri torí pé ilẹ̀ ti ṣú lóru ariwo kíní yẹn bí lẹ́lẹ̀ ṣe ṣú yẹn olórí burúkú ara wọn àwọn gangan náà tún máa lọ ń bá àwọn NEPA kan paná táwọn NEPA ọba wa paná wọn lọ fọ́ gbogbo globe wọn máa fọ́ globe ládùúgbò àwọn olórí burúkú wọn máa fọ́ globe àdúgbò wọn fọ́ gbogbo globe bí tó ti fẹ́ fi kíní yẹn wọn fọ́ gbogbo globe bẹ̀ ẹ̀yin ò ṣe fi globe lẹ̀ káwọn èèyàn fi kámẹ́rà kan fídíò yìí nídìí ká fídíò yìí òun la ti gbé sí gbàgbà pé fídíò yìí yẹn à ń tán fọ́ à ń ṣeré ni àwa gangan lè ṣe tẹ́ ń ṣe ìrọ́lẹ̀ pa ń tẹ́ ń pè lóró wèrè yín ẹ̀ ní orí yín dàrú
ń tó ń pè lóró gangan nìyẹn máa wà pariwo ń bí ìmí àdúgbò yẹn ìmí àdúgbò yìí máa dún káàkiri ṣe ẹbọlẹ bí àwọn oró ti dẹ́ gbogbo wa nígbà láti àmẹ́jáde o tó bá lọ jáde tóbìnrin bá fojú kóró ojú ẹlòmíì lè fọ́ irọ́ ìpayàlẹ̀ Yorùbá nìyẹn ẹyẹ pọ̀pọ̀ àṣírà yín lẹ́mìí mọ́ lórí tí ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ó sọ fún Ànábì pé àwọn èèyàn ń bè lọ́wọ́ Ànábì pé ṣé èèyàn kan lè sá sí wa ṣé wọ́n lè gbégi dínà wa ṣé àwọn àjẹ́ lè mú wa ṣé wọ́n lè dì wa ṣé àṣàṣe àwọn àfẹ́ ẹlẹ́bọ lè ràn wá Ọlọ́run wa rán Ànábì pé wa Ànábì sọ fún wọn kúl láyù sí ìbànú sọ fún wọn pa burúkú kan ò ní dé bá wọn ìlàmọ́ kàtàbà láwùlànà aburú kọ̀ọ̀kan ò ní dé bá wọn àfi tómi Ọlọ́run bá kọ́lé wọn lórí tí bá kọ́ pé ó máa ṣẹlẹ̀ wúwà mọ̀ ò lánàá ṣe mímì lọ ga yín ṣe mímì ni mò ń èmi sọ fún wọn pé sọ fún wọn Ànábì sọ fún wọn pé mi lọ ga kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ sí Ànábì ti lọ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa kò sí tó lè ṣẹlẹ̀ sí yín àfi tọ́lọ́run bá ti kọ́lé yín lórí wàhálà láì falíyàtà wákàlì lil mùmínì onígbàgbọ́ òdodo Ọlọ́run ọba náà ń gbára lé ẹ má gbára lóògùn gbogbo òwúrẹ́ oròwọ́ yẹn wọ́n lè ṣe kíní kọ́ mo sáfáyé mo wá rí fáyé àwọn lára àwọn tó kó bá wa Ajílẹ̀yẹ wà nú ẹ̀ Ògúnjìmí wà ń bẹ̀ Fádèyí wà ń bẹ̀ Àbìjà wà ń bẹ̀ gbogbo àwọn tí ó exist tí ó lè exist gbogbo tí ó exist tí ó lè exist làwọn create sí máìdì títí wa náà push ẹ̀ into our throat pé orí àwọn Ògúnjìmí àwọn àpapọ̀ yẹ ni o wọ́n ti pín ẹran lágbájá o àwọn àpapọ̀ yẹ wọ́n ti pín pàtì ẹ̀ ó kàn ń rìn ní working coffin ni ó ti kú wọ́n ti pín ẹran ẹ̀ nípa wọ́n ti pín wọ́n yẹ iṣẹ́ wò wọ́n náà àwọn àjẹ́ ti pín gbogbo ẹran ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ máa lọ ra odidi ẹran kan lọ́ máa pa lọ́ máa fi dá padà ìgbò rẹ̀ ti ní taste by moonlight níbo làwọn àjẹ́ ti ń ṣe mítìnì ẹ sọ fún wa ká lọ bẹ̀ kébì lọ físìtì wọn wà láì máa lọ bẹ̀ ẹ sọ bẹ̀ pé ẹ̀yin àjẹ́ o tí ilé ní ìbá ti ṣú pé Saheed Shittu ọmọ ẹlẹ́jà dídí o Síkírọ̀ lórúkọ mọ́mì mi ń jẹ́ Ádámọ̀ mi ì sẹ́fọ́ kò sájẹ́ o mi ò ní òṣoṣo o mo fẹ́ wo mo ti torí pé mo ti gbé agbára yín wò mo ní bó ṣe rí lágbára kankan ṣe máa ń jọ̀ọ́ ló operate àjọ̀ọ́ lẹ́bí operate àjọ̀ọ́ ló dẹ̀ lágbára lé wa lórí Ọlọ́run ló sọ yẹn o Ọlọ́run ló sọ o torí pé tó bá yẹ pé àjọ̀ọ́ ló lágbára lé wa lórí ni àwa lọ́lọ́run máa ní ká sùjúdù fún àlìjọ̀nù ṣùgbọ́n torí pé asupasídì àwa lọ́lọ́run fi ṣàléfà lórí ilẹ̀ àwa lágbára lọ́lọ́run ṣe ní ká àlìjọ̀nù sùjúdù fún wa kẹ́ sọ̀rẹ́ndà gbogbo tọ́lọ́wọ́ bá dá àwa lọ́lọ́run fi ṣàléfà lórí ilé yìí lórí tó tọ́ ni Ọlọ́run sọ ṣùgbọ́n tí mùsùlùmí bá ti ń bẹ̀rù Ọlọ́run bá máa ń bẹ̀rù wọn ó gbára lé mi nìyẹn Ọlọ́run wà látàṣà ohun máa bẹ̀rù wọn ìfún babaláwo àfà máa bẹ̀rù ẹ̀ wà ṣá ó ní èmi Ọlọ́run ní kó bẹ̀rù nkúntù mùmí ní tó bá jọ nígbàgbọ́ òdodo tó bá wà kí làwọn kẹrà àtúkọ̀ àjú mi kí ló fẹ́ ṣe kó máa fún ẹ létí ṣé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣé ẹ rò pé àwọn alásàsí wọn sà sí mi ẹ rò pé wọn sà o ṣùgbọ́n kò ní ṣiṣẹ́ kí ló dé torí pé èèyàn gbé ara lé ìyọ́nú Ọlọ́run dẹni gbára lọ́lọ́run tẹ̀lé tọ́lọ́run sọ gbogbo àsìkáàrù táwọn bí mọ́mọ́ ní ká máa ṣe tó bá ti ń ṣe wọn lágbára lé ẹ lórí gbogbo tó bá lè nǹkan ní ẹ̀rọ ni ìwọ tẹ̀lé pọ́lọ́run sọ pé Ànábì sọ pé Ọlọ́run sọ pé Ànábì sọ pé tó bá ti ń tẹ̀lé wọn lágbára kọ́lẹ́ lórí tẹ̀lé máa ṣe àsìkáàrù táwọn Ànábì sọ máa ṣe tọ́lọ́run sọ sallallahu alaihi wasallam kùrìsíyù tó bá wà mọ̀ kankan lọ kọ́ bó ṣe máa ń ka kùrìsíyù kò kọ́ suratul falak suratul nas kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lásán kó máa kà kò sí bó ṣe lè lọ́rùn lágbára tó gbogbo agbára bó ṣe lè kó tó nà láì confam ni mo sọ fún ẹ irọ́ ni ṣọ́ọ̀ṣà ni wọ́n ti sa wọ́n tún fi ọ̀bẹ ń gbóná wọ́n fi du ẹran wọ́n ṣe gbogbo style yìí tẹ̀ ṣe la mọ̀ but kò mú fàwa ní inch
kò túrú kankan débi pé tí bá tún jí máa tún wà lákọ gidi ni máa tún wà bá jí láàárọ̀ ọjọ́ kan máa wà lákọ ni ọlọ́ba máa jí mi máa jíire bá tún jíire máa dúró re yes kò sí kankan yìí ń lọ ni program wà lálẹ́ yìí kọ́lọ́ba máa ṣe ṣàánú wa tó bá lálẹ́ ibi ọwọ́ 9 o'clock àfa wa Sheikh wa Sulaiman Nakib Al-Abror Nakib Al-Abror àwọn ọmọ ṣe program fún wa kọ́lọ́ba máa ṣe ṣèrọrùn ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má gọra yín o ẹ má ẹ̀kan dúdú ojú yín o gbogbo oro stuff tó ń ṣe yẹn irọ́ ni o àdẹ̀lẹ̀ dárúkọ ẹ tó bá ń ṣèbàjẹ́ nú ẹ̀sìn wa kò sádìsì ànábì tó ní má dárúkọ ànábì dárúkọ àwọn tó ṣèbàjẹ́ o kọ́lọ́ba má ṣàṣìrán akí gbogbo wa dáadáa kò sẹ́ńtà kí gbogbo ẹ̀yin ìyá wa tẹwà lórí program inú àwọn ìyá wa kan ń dùn wọ́n text message látẹ̀yìn pé bá Saheed adúpẹ́ fọ́lọ́ àti rí tó ń pèsè lóró bó ṣe dá nìyẹn ẹ̀yin olóró ẹni tó pé fún tó ṣe yẹn wàá rí Saheed Shittu fún pò tó àṣírí òrò wa wàá rí ẹ tó bá wà sírí eégún pé èèyàn ló wà bí eégún jẹ́ fẹ́ eégún wọ̀nyí èèyàn ló wà bẹ̀ mo fẹ́ fi eégún wọ̀nyí. ojú ni péyàn náà ló ń gbégún kò ń ṣàárọ̀ ọ̀run o kò kí ń ṣàárọ̀ ọ̀run o ojú ni péyàn ló wà ní eégún àwọn ọ̀nà àbò nìyẹn ìdá eégún tọ́lọ́pàá mú tó ló yá máa kúrú máa gángọ̀ orí yẹn sójú gbogbo irọ́ yìí ti já ẹja wọ́n bẹ́ẹ̀ àṣírí irọ́ ti tú eégún tó tú àwọn méjì tọ́jọ́ ń bẹ ìkejì jábọ́ gọ́tà àgbà tí ò ríran tí ò rẹ́yìn kò ń ṣe spirit kò lóògùn tó ní ṣe gidigidi ó lọ já ohun yẹn jábọ́ sí kọ́tà ó jáde padà ìkejì ó ti tú kejì sí wọ́wọ́ gbogbo yẹn rí pé na Emeka na ìkárí da eégún Emeka ń kọ́ ni kébì náà ṣé wà níbo ló wà ìwọ ló gbé eégún Emeka ṣé ìwọ ló gbé eégún Emeka ṣùgbọ́n pàṣẹ rẹ̀ ti tú àṣẹ ìwọ ló wà lábẹ́ ẹ̀kú báwọn ti Yorùbá náà ṣe rí náà nìyẹn o táwọn náà gbé eégún Isiaka lè máa bá ń bẹ̀ Wàsíù lè máa bá ń bẹ̀ Ismaila lè máa bá ń bẹ̀ Lukman lè máa bá ń bẹ̀ Saheed lè máa bá ń bẹ̀ Muritado lè máa bá ń bẹ̀ lórí àwọn tó ń gbé eégún mùsùlùmí ló ń gbé eégún tó ń gbé eégún Yorùbá ẹja ajáwọ́ ń bẹ̀ níta sọ ni kọ́lọ́njọ́ máṣá ìforíjì mú buwa o ọlọ́ọ̀bá máṣá ìyọrùn sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìyọrùn sí dáadáa tó bá di lálẹ́ a máa kọ̀ntínú ní bóyá bí aago 9 àbágo 9 rárá kọjá díẹ̀ láṣẹ ọlọ́njọ́ má tù wá láṣìírí o ọlọ́mọ má sọ àwọn ọmọ tiwa di ọmọ tó máa gbé eégún má ṣe àwọn ọmọ tiwa lọ́mọ tó máa gbé ẹ̀yọ̀ má ṣe àwọn ọmọ tiwa lọ́mọ tó máa gbé orò gbogbo nǹkan tí Ọlọ́run ọba bínú sí Ọlọ́run ọba jọ má tù àwọn ọmọ tiwa síbẹ̀ ọ̀làlá haúlà wàlà kùwàtà ìlà bìláìlà àlíwìlẹ̀ azim gbogbo ẹ̀yin yá wa gbogbo ẹ̀yin la kí o tó bá lálẹ́ ẹjẹ́ àpàdé ní aago 9 àbágo 9 kọjá subhanaka Allahumma wa bihamdik adẹ̀ dúpẹ́ fọlọ́n fún ustaz wa Ọpẹ́yẹmí Mùtọ́írù kọ́lọ́n bá wa dúpẹ́ fún wọn fún ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe fún wa bó ṣe ná mímọ̀ fún wa ní èní ó ní agbára inú lè máa bá wọn àfẹ́ ẹlẹ́bọ o wọ́n ti lọ mẹ́rin jáde nígbà tí mo pé lára yẹn àfẹ́ ẹlẹ́bọ tí mo ní ajá ní alájá ní í sẹ́ tí mo sọ ṣe pé ẹ̀rí jáde pé ajá ní pàànà bì kan ló sọ bẹ́ẹ̀ ló pè yín lájá ó kọ̀ǹfàmù pé yín tẹ́ bá ń tẹ̀ láfa yín táfà yín sọ ayé nù kí ni yín o ajá àwọn mi ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ẹ̀yin kan máa tẹ̀lé àwọn afáyín lẹ́yìn bí ajá kí wàá ní ajá kọ́lọ̀ bàbá ṣe ṣe rọrùn kọ́lọ̀ bàbá ṣe yọ́nú sí wa
subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Fassalam alaikum wa rahmatullahi wa barakatuh. You were watching Save Your Soul TV. Ku Anfusakum. Hello there, my name is Shade Tinubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Royal Gold Mareo. Royal Gold Group of Schools. Orúkọ tó ṣe gbẹ́kẹ̀lé nínú ká kọ́mọ ní àkọ́yé àti àkọ́yè. At Royal Gold Group of Schools, our core value is to instill consciousness of God in our students through pristine Islamic education and taking them through all-round Western education. No religion discrimination. Royal Gold Group of Schools is located in a serene environment with world-class teaching aids. Káwọn ọmọ tó ṣetán nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools ni wọ́n ti há odidi Al-Qur'ani sórí. Wọ́n bí Al-Qur'an ṣe ń yọ̀ lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa. Bismillahirrahmanirrahim. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. ẹni tó mọ̀nà tá a tẹ̀lé Sheikh Muhammad Taofik Akeugba Gold lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Royal Gold Group of Schools Ẹ̀bẹ̀dì Ìdíòrì Junction Ṣàṣà area lọ́nà tó lọ sí ọjọ́ ọ̀mọ́níyà ńbàdàn nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools gbọ̀rọ̀ gẹ̀dígẹ̀sí telephone 0705 727 6635 Royal Gold Group of Schools ní kẹ́ ẹ̀ mọ́mọ́ wá. Save Your Soul TV. Ku Anfusakum.